alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mọ́dọ́dẹ o alákàndá mi mà dé dádì mọ́mí brother sister máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o alákàndá mi mà dé dádì mọ́mí brother sister máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o. Alákàndá mo mà dé alákàndá mo wọ̀lú wá alákàndá ọ̀rọ̀. àfin òní wọjà ká mọ̀mọ́ ojú òní pípa lọ́jà ká mọ̀mọ́ tìyá ẹrin ẹ̀kẹ́ mo tún ti dé ọmọ adúró fọ́tílé òtítà lé mọ wọ̀lú ọmọ rẹrù mẹ́sàn-án ahéré yín nìyí ọmọ yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò ẹ máa gbọ́ wìrìwìrì lónìí o wìrìwìrì. ẹ̀yin dàdí ẹ̀yin mọ̀mí máa ń bọ̀ o àlóyà gàjọ gbádùn àkàndá o. ọ̀rọ̀ àlàyé náà ló délẹ̀ yìí mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí live and direct orílẹ̀-èdè Nàìjíríà lèmi wà ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni bí ojúmọ́ ti mọ́ wálé ayé a fẹ́ bára wa sọ̀rọ̀ a fẹ́ pera wa sí àjọ tó nírònú a fẹ́ pera wa sí ẹ̀kíyèsí fún àtúntò fún àtúnrọ ìjìjàngbara fún Yorùbá nation àwọn bọ́lá ti fẹ́ẹ̀lì àwọn bọ́lá ti kùnà àwọn bó lọ́yẹ ká ti ṣe àtúnṣe. It is not over until it is over. Kò ì tán kò ì bọ́ mọ́ wa lọ́wọ́ tán. Oríṣiríṣi ìsí ni nǹkan máa ń bọ́ sí ìpele lásán àlùbọ́sà ètò níyangán tó máa tiẹ̀. ẹ bá ń pe gbogbo ọmọ Yorùbá pátápátá pé kí wọ́n súnmọ́ bí anígbólóhùn méjì mẹ́ta tá a fẹ́ bára wa sọ. gbogbo àwa tá a fẹ́ràn Yorùbá nation tá a ń pòǹgbẹ fún Yorùbá nation tá a ń béèrè fún Yorùbá nation tó wù wá kórílẹ̀-èdè Yorùbá nation kó ti lálẹ́ o. ẹ jẹ́ ká gbìyànjú láti pín program yìí. ẹ máa rí i pé kò ń sí culture mi láti máa sọ pé ká ẹ máa share program but ohun tí mo máa sọ lónìí mo lè mọ láǹfààní àti sọ̀rọ̀ ẹ̀ mọ́ àyè lè mọ̀ sí mọ́ bí n bá tún ní mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ àwítúnwí asán ni yóò dà repetition ló máa dà àyàfi tẹ́lòmíì ọba tún sọ ntọ́ farapẹ́ kò ní jẹ́ gbogbo tí wọ́n sọ lónítọ̀ wọ́n sọ ìsídà kó ń tọ̀ wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ tàbí kó sọ oríṣiríṣi nǹkan tó tún wà lójú ọ̀nà ẹnìkan kì í gbọ́n tán ibi tá a bá mọ̀ lóde làákì ló mọ ibi tí tẹlòmíì ti pin ni tẹlòmíì ti gbé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn bá abẹ́lé ń já tèmi ọ sọ ó ṣeéṣe kó jẹ́ ìrànlọ́wọ́ ó ṣeéṣe kó jẹ́ mọ̀nàmọ́ná tí yóò ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé bí èèyàn bá fẹsẹ̀ kọ ó yẹ kó gbà wípé òun kọsẹ̀ bí èèyàn bá kọsẹ̀ bí ó bá gbà pé òun kọsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò yàtọ̀ sí àgbẹ̀ tó lọ sóko tó kọgọ́rùn ebè tó lóun kọ igba ebè bó bá jọgọ́rùn òtítọ́ yóò tún jọgọ́rùn rọ́ àgbẹ̀ tó lọ sóko tó lọ kọ ebè ngbà tó dénú oko ó kọ ọgọ́rùn ebè
ìgbà tó délé tán ló bá sọ fárá ilé ó ní ìgbà ebè lòun kọ nínú oko irú ènìyàn bẹ́ẹ̀ yà kì í bá jiyàn mo bá jọgọ́rùn òtítọ́ tán ara mi o òun fúnra rẹ̀ látúnjọgọ́rùn irọ́ dádì mi Òjó-Adé evangelist Òjó-Adé ni wọ́n kọ lórin àwọn bàbá yìí ti kọrin sẹ́yìn now mo wí lánàá nẹ́tíwọ̀kì ò jẹ́ kí n sọ̀rọ̀ mo ní gbogbo tí mo fẹ́ sọ mo ti tó létò ètò bí ọmọ yan gan because n ò fẹ́ ṣètò tán kí n wá sọ pé mo gbàgbé pọ́ìntì kan oh my god mo dẹ̀ ó dẹ̀ wà crucial ó dẹ̀ wà important o mi ò ní lè padà wá láti wá tún sọ mọ́ mo ti list ẹ̀ kí làwọn àṣìṣe tá a ṣe ká kọ́kọ́ pera wa ṣàkíyèsí ìyẹn náà ká tó sọ ọ̀nà tá a fi lè rebuild tá a lè rebrand product wa ti ṣe Yorùbá Nation eléyìí tá a mú lọ́wọ́ yìí a ti kùnà ńbẹ̀ ẹ má bínú fún language yẹn kò kú ṣùgbọ́n a ti kùnà bá a ṣe gbé kọ́lá ṣe ń gbé lọ nbí tó yẹ ká gbédé àti ìgbédé bẹ̀ lára ìṣòro wa ni pé ojú ń kan wa àwa bẹ̀rẹ̀ sí ní fo ládà àkàsọ̀ mẹ́wàá níbẹ̀ wájú wa agbẹ́sẹ̀ lẹ́kìnní àwa ń fò sí kẹrin à ń fò sí kẹjọ a fẹ́ tètè dé ìkẹwàá. Yorùbá dẹ̀ ní kò rọrùn fún èèyàn láti mú gígùn látorí lèmi Àkàndá fi pé mo ti rìnnà títí mo ti bá buké nbi títí ń fapá ṣe tán mo rìn mo bá rárá nbi tó ti ń gorí àrò kó tó lè fi yọ̀ sọ́bẹ̀ ṣùgbọ́n nínú ìrìn àjò mi nínú gbòkègbodò mi láyé ilé tí wọ́n bẹ̀rẹ̀ lókè tí wọ́n parí rẹ̀ sísàlẹ̀ nìkan ní tí ìbá pàdé rí lélẹ̀ tó túmọ̀ sí wípé láwọn orílẹ̀-èdè àgbáyé káàkiri àgbáyé tí wọ́n ń ya kúrò lára orílẹ̀-èdè kan àwọn ìgbésẹ̀ ní sísẹ̀ntẹ̀lé òun ni wọ́n ń gbé àwọn kan ti gbé ọ̀pọ̀ ìgbésẹ̀ tí wọn ò tí ì rí gbé tán Scotland ara United Kingdom ló wà wọ́n ti ní self-determination Republic of Ireland the same thing Wales the same thing Catalonia the same thing Taiwan the same thing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti wà self-determined wọ́n ti ní freedom ṣùgbọ́n wọn ò tí ì di orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè wọn ò tí ì gbà wọ́n gẹ́gẹ́ bí orílẹ̀-èdè now lára ìgbésẹ̀ tó yẹ ká gbé tá a kùnà láti gbé ọ̀nà pé ó yẹ ká jókòó rò ó kí ni tá a fẹ́ tà fáwọn èèyàn lọ́dún náà lọ́hùn ìgbà tẹ́mi Àkàndá wá ohun tí mo sọ ni pé Yorùbá Nation is a product oríṣiríṣi example ni mo ṣe ń gbà yẹn mo fi ẹ̀rọ alágbèéká ṣàpèjúwe ń gbé ká ní orílẹ̀ iléeṣẹ́ kan ṣe ẹ̀rọ alágbèéká nìsín o wọ́n wá fẹ́ introduce ẹ̀ sí wa lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe billboard wọ́n ṣe handbill wọ́n á ṣèpolówó lórí rédíò lórí tẹlifíṣàn lórí social media wọ́n á tún wá gbà wọ́n tí yóò máa jó káàkiri láti mọ polówó ẹ̀ bí wọ́n ṣe ń lo lórin láti mákẹ́tì product wọn ni wọ́n máa lo different celebrities láti mákẹ́tì product wọn. Now ìrìn àjò Yorùbá Nation ìbádùn rìn ká ní amákẹ́ẹ̀tì ẹ̀ lọ́nà táwọn olórin ilẹ̀ Yorùbá tí wọ́n jọmọ Yorùbá tí wọ́n ti máa tẹ́wọ́ gbà á lọ́wọ́ wa táwọn celebrities wa tí wọ́n ti láǹfààní àti tẹ́wọ́ gbà á lọ́wọ́ wa tá a fi máa láǹfààní láti kí ọwọ́ àwọn olórin wa bọ̀ ọ́ àwọn tó ń ṣeré orí ìtàgé tí wọ́n ò fi láǹfààní láti bá wa dá sí i ọjà wa ìbádẹ́tẹ̀ tà kíákíá because majority wọn ló ní millions of fans
millions of followers, thousands of fans, thousands of followers tí wọ́n mọ̀ wípé tí wọ́n nígbàgbọ́ pé tí wọ́n bá ti dáwọ́lé dáadáa ni. Majority àwọn èèyàn, majority àwọn ọ̀dọ́ ló jẹ́ pé celebrity wọn, àwọn artist wọn, wọ́n nígbàgbọ́ nínú wọn ju pastor ṣọ́ọ̀ṣì wọn lọ tàbí ìmáàmù mọ́sálásí wọn. So lélẹ̀ tó túmọ̀ sí wípé kí ni product wa tá a fẹ́ market, which is Yorùbá nation. Ọ̀nà wo la wá fẹ́ gbà market ẹ̀? Ó yẹ ká jókòó ká ní àjọsọ lórí ẹ̀. Báyìí la ṣe fẹ́ gbé gbà. Àwọn kan ní ọgbà bí, àwọn kan ní ọgbà bí, àwọn kan ní ọgbà bí. Kí ni product wa làkọ́kọ́? Yorùbá nation. Yorùbá nation yẹn àwa tá a fẹ́ market ẹ̀ ǹjẹ́ a understand the product tá a fẹ́ market? Because as a broadcaster ó fẹ́ polówó kinní yìí, wọ́n ń pe kinní kan ní hyping, that is àdánumọ́. Lẹ́yìn ìgbà tá a bá ti lo jingle tán pé ó kẹ́kẹ́kẹ́kẹ́ kan ó ti jẹ́ sí ọwọ́ ẹ̀, jingle ti jẹ́ sí ọwọ́ ẹ̀, a tún máa wá hype ẹ̀. Sẹ́ẹ̀rí kinní tí ń bẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ bá tàn lẹ́ẹ̀kan ẹ̀5 ló máa dáhùn, iná orí ẹ̀ kan tán o, kò nílò bátìrì, ẹ sáàdé fúnilẹ̀ ó máa recharge rẹ̀. Àwọn èèyàn fẹ́ wo tí ń recharge rẹ̀ téèyàn ò ní láti charge ẹ̀. Kí ni ń tàn? Ṣé sólà ni àbótún lágbára míì tí tó ń tan náà? So ọ̀nà tá a fẹ́ gbà mákẹ́ẹ̀tì ẹ̀ ó jẹ́ pàtàkì pọ̀. Ọ̀nà wo la gbà mákẹ́ẹ̀tì Yorùbá nation? Àwọn wo ni kọ́sítọ́mà wa tá a fẹ́ mákẹ́ẹ̀tì ẹ̀ fún? Ó wà very very important. My dear brothers and sisters, whether you like it or not, lára customers wa òun náà ni àwọn politicians. Wọ́n wà ń bẹ̀ because ní wọ́ọ̀dù yín ẹni councillor, ní local government yín ẹni chairman, ẹni house of rep member, ní constituency yín senatorial district yín senator ń bẹ̀ ń bẹ̀. Ẹlẹ́ni tó lọ sójú yín ní state nílé ìgbìmọ̀ asòfin state, possibly wọ́n tún ní commissioner tán píìkì ní local government rẹ̀, ó ti láwọn aṣojú lọ́dọ̀ ìjọba. So àwọn yẹn kí wọ́n tó kú nílé táwọn súnmọ́ wa táwa súnmọ́ wọn, tí wọ́n béèrè nǹkan lọ́wọ́ wa táwa náà lágbára tá a lè fi mú wọn, ńlá àkọ́kọ́ kó sí lábẹ́ níkọ̀ọ̀kan èjèèjì a máa bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n kàkàká bá wọn sọ̀rọ̀, èébú èpè ńlá fi ń sọ lọ́kọ̀ wọn lójoojúmọ́. Amẹ́gbà lọ́wọ́ aníkíbo orépọ̀ wá gbẹ̀kọ́. Ǹjẹ́ yóò dá wa lóhùn? Kò ní dá wa lóhùn. Lára àwọn customers wa òun náà làwọn ọba aládé. Kò sí ní tá a fẹ́ ṣe láyé tá a lè kó tiwọn kúrò, because àwọn ni wọ́n di ọ̀pọ̀lọpọ̀ territory mú. Àwọn ọba aládé ìpínlẹ̀ kọ̀ọ̀kan dẹ̀ ń ṣèpàdé àṣepapọ̀ lélẹ̀ tó túmọ̀ sí wípé inú wọn kò nú ń bè kan. Bí wọ́n ṣe wá ń ṣèpàdé àṣepapọ̀ òun náà ni wọ́n ní aṣíwájú láàrin ara wọn, wọ́n lólórí. So iṣẹ́ tán bá ti jẹ́ láàrin wọn wá ní kí kálukú lọ rèé jẹ́ ńlé. Now ǹjẹ́ a fa ojú àwọn ọba aládé wọ̀nyí mọ́ra? Èébú èpè, èébú èpè, yíyẹ̀yẹ́ wọn, yíyẹpẹrẹ wọn, níta amúnibàdà nìyẹn. Ǹjẹ́ wọ́n lè tẹ́wọ́ gba product wa lọ wa bó tiẹ̀ jẹ́ pọ́ fine, bó tiẹ̀ jẹ́ pọ́ make sense, bó tiẹ̀ jẹ́ pọ́ àwọn náà mọ̀ wípé yóò jàǹfààní fún àwọn náà, because kò sí àṣẹ lẹ́nu ọba as at now. Bórílẹ̀-èdè Yorùbá bá dá dúró, àṣẹ ọ̀padà sẹ́nu ọba. Àwọn ni yóò jọ lórí ìlú, ìjọba kẹ́kọ̀ọ́ ò ní lágbára lórí wọn mọ́, kò sẹ́ni tí ó yẹpẹrẹ wọn mọ́. Because gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a lè sọ wípé monarchical government làwa fẹ́ rọ̀nù. Ọba aládé kan ni yóò mọ sojú ẹkùn tiwa, kò sí ní tó burú mbẹ̀. Now lára àwọn kọ́sítọ́mà wa tá a fẹ́ tajà fún òun náà làwọn èèkàn nínú ìlú. Àwọn èèkàn nínú ìlú yìí ẹ má gbàgbé o, especially àwọn tó rí jáde yàtọ̀ sí ti pákó, àwọn tí wọ́n lówó lọ́wọ́. Majority wọn lọ́lọ́rẹ̀ẹ́ nínú politicians, majority wọn ló súnmọ́ba, majority wọn ló joyè ìlú, ló joyè ìdánilọ́lá,
ọ̀túnba kínní kan akọgun kínní kan mọ́jọ́ ọ̀bàjẹ́ kínní kan ajírọ́ba kínní kan. ǹjẹ́ a present ẹ̀ lọ́nà tí wọ́n fi máa embrace ẹ̀ pẹ̀lú wa. lára àwọn kọ́sítọ́mà wa nù tá a fẹ́ tajà fún. lára àwọn customers wa àwọn ni intellectuals, àwọn professors, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó jẹ́ pé kẹ́ tó lè convince wọn lórí nǹkan kan ẹ gbọ́dọ̀ ṣe àtúpalẹ̀ dé àyè kan torí pọ́jọ̀gbọ́n ni wọ́n already, ọ̀mọ̀wé ni wọ́n already. ibi tẹ́ fẹ́ ti gbọ́rọ̀, ibi tẹ́ fẹ́ forí ẹ̀ sọ wọ́n ti mọ̀ ọ́n. àwọn gan ni ó tún máa wá fẹ́ advice yín ṣùgbọ́n àwọn already láti gba advice mọ̀gbọ́n tán mọ̀mọ̀ tán yọ wá lẹ́nu. a nígbàgbọ́ wípé ariwo wa lásán yóò gba Yorùbá nation fún wa. now lára nǹkan tá a tún nílò, lára nǹkan tó ṣàkóbá wa ó ní operational framework wa. báwo la ṣe fẹ́ operate? number one, irúfẹ́ àwọn èèyàn wo ló yẹ kó jẹ́ agbẹnusọ fún Yorùbá nation? kò yẹ kó jẹ́ irúwà ògiri wá bẹ eléyìí tí ń ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé bẹ́ẹ̀ nìkan bá ń gbé òkè ẹnìkan máa fà á lẹ̀. ló fi jẹ́ pé ìjà lónìí ìjà lọ́la láàrin àwọn tí wọ́n pera wọn ní agitators. lágbájá gbọ́n mi, tàmẹ̀dún gbọ́n mi, lágbájá tẹ̀ mọ́lẹ̀, làkàṣègbè fojú burúkú wò mí. ọ̀nà tá a fẹ́ rìn tí wọ́n mọ̀ ọ́n, tí wọ́n máa pàdé àlùdé n tó ń ṣẹlẹ̀. àwọn èèyàn kan wà tá à ń pè ní strategist. ǹjọ́ mọ̀ wípé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ sinimá tó ń wò tó jẹ́ foreign cinemas, ọ̀tọ̀ làwọn tí ń kọ script, no, ọ̀tọ̀ làwọn tó ń ronú. majority àwọn tó ń ronú kọ́ ní ń kọ script. àwọn tó ronú tó ń láròjinlẹ̀ tán ní inspiration inú rírò, àwọn máa narrate story fún script writer. script writer ńlọ máa kọ́lẹ̀. lẹ́yìn ẹ̀ possibility ń bẹ kó jẹ́ pé script writer náà máa wà nínú àwọn tó máa ṣe screenplay tí yóò pín eré wa sí sọ̀rí ìsọ̀rí. eléyìí la máa kọ́kọ́ ṣe yesterday lélẹ̀, interday lélẹ̀, inú líla ti gbọ́dọ̀ yẹlẹ̀, no actor gbọ́dọ̀ dó sẹ́nu ọ̀nà níbí báyìí ni, abẹ́gi ló máa dá fẹ́lẹ̀, kí làwọn props ta nílò? a nílò bọ́m̀bẹ̀ yẹn o, a nílò bàǹtẹ́ ògùn kan o, a nílò ó yẹ ká rí igbá funfun, no ó yẹ ká nídìí akèrèǹgbẹ mú, a dẹ̀ nídìí àwọn gbá kéékèèké tí wọ́n fi ahátán fi ń mu ẹmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn oní screenplay ní yóò bá wa pín síbẹ̀ nípele ìpele. lẹ́yìn ẹ̀ ńlá ní producer, lẹ́yìn ẹ̀ ńlá ní director lóníranran. àwọn director ni wọ́n mọ̀ pé ó mú dáadáa, again action. now lára àwọn àṣìṣe wa ó ní pé kò sí àwọn ètò yìí ńlẹ̀. ẹni ó bá ti rówó da dátà ó bọ́ sórí ẹ̀rọ ayélujára náà nu Yorùbá nation now, Yorùbá nation now, kí ni bẹ́ẹ̀nbẹ́ kò sọ fún wa. ló fi wá dàbí ẹni pé àwọn èèyàn tí ń ṣe rálì lọ́tẹ̀ yìí, ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ní í ṣe. ṣùgbọ́n I am sorry, kí ni àfojúsùn, kí lè rè jẹ láti gbé rálì ọ̀hún? because majority àwọn èèyàn rí wọn gẹ́gẹ́ bí political party, báwọn náà ń polówó òye tí wọ́n ń ṣe òye wọn. wọ́n kàn sáà rí i pé wọ́n ń kọrin kọjá, wọ́n dẹ̀ ń jó, wọ́n dẹ̀ ń pariwo Yorùbá nation now, Yorùbá nation now. a ti sọ̀rọ̀ nípa promotional strategy, a máa wá sọ̀rọ̀ nípa sacrifice. honestly, to the best of my knowledge,
ọ̀rọ̀ Yorùbá nation kò tí ì débi owó dídá sọ́rí o kò tí ì débi owó dídá kò tí ì yẹ ká máa béèrè owó lọ́wọ́ gbá lọ́wọ́ àwo because time tó yẹ ká ní ìdí owó gan ń bọ̀ níwájú àwọn títí wá ń dáwó yẹn yóò ti rẹ̀ wọ́n because láti ìgbà tán ti ń dá mi ò rò pé wọ́n rí láríjà tí wọ́n ń dáwó fún sacrifice yẹ kó síwájú sacrifice in what sense ká ti ro wá mẹ́sẹ̀ lé ìjó tá a bá fẹ́ jó ń ta inú ilé la ti kọ́kọ́ jó majority àwọn tí ń pariwo Yorùbá nation ò rí inú ilé wọn convince ìyàwó wọn possibly olóṣèlú ni ó ń lọ ságbo òṣèlú tiẹ̀ ọkọ ń lọ síbi Yorùbá nation wọ́n jọ ń darí ilé ọkọ ń fìyàwó ṣe ẹ̀yẹ́ ìyàwó ń fọkọ ẹ̀sẹ̀ lẹ́yà ẹ̀ mọ́ tanra yín ọkọ náà ń pè ẹ̀ tí ò ní sí election ní 2023 all those things ilé ó wà lára sacrifice gbìyànjú láti convince ẹ̀ tí ń bẹ́nu ilé yín bẹ́ẹ̀ mi Àkàndá ṣe làálẹ̀ ń jò nínú pé àwọn èèyàn tí ń bẹ ní àyíká wa níkọ̀kejì ká máa bá wọn sọ̀rọ̀ because àwọn wọ̀nyí ni yóò dìbò fólóṣèlú gbogbo ń tà ń sọ ọ̀kàn wọn ebi ń pa wá ìyẹn mú wa kò kàn wọ́n wá ní natural thing ni so lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ kò yẹ kí ọ̀rọ̀ owó dídá ó tì mọ́ ṣẹlẹ̀ ilé ìta fi ń pè ẹ́ lágbájá kówó jẹ tàmẹ̀dún kówó jẹ làkàṣègbè gbówó kan kò kó kalẹ̀ ńgbàdógójì rọ̀ wájà kò yẹ kéléyìn ó tì wáyé rárá ìṣe abẹ́lẹ̀ gẹ́gẹ́ báwọn olóṣèlú ṣe ń ṣe nísìn wọ́n ń ṣe grassroots campaign ẹ máa rí pé láyé àtijọ́ bí ọdún bíi mélòó kan sẹ́yìn àwọn olóṣèlú máa ń polówó lórí rédíò máa ń polówó lórí tẹlifíṣàn gan-an ẹ rí i pé yẹn ò ṣẹlẹ̀ báyìí nísìn àbẹ́ ìpolówó mélòó lẹ ti rí lórí rédíò àti tẹlifíṣàn tán ti ń pariwo tó jẹ́ pé lemọ́lemọ́ no grassroots ni àwọn olóṣèlú yẹn ti jágbọ́n wa wọ́n ti mọ̀ wípé a nílò owó wọ́n ti mọ̀ pé ebi ti pa wá dá àyè kan owó táwọn ò fi waste lórí rédíò lórí tẹlifíṣàn àwọn èèyàn tó fẹ́ dìbò fẹ́ gbowó 5,000 láhà ni 10,000 la fẹ́ hà ni ìyẹn ní kẹjá bójútó so àwọn èèyàn wọ̀nyí la kọ́kọ́ máa try láti yí ọkàn wọn padà because ẹni tẹ́bi ti pápápá tọ́dẹ̀rẹ́ tó fẹ́ fún 5,000 àdẹ̀fẹ́ kọ́ gbà lọ́wọ́ rẹ̀ kí là wá ní tá a fẹ́ fún tí òfin ní gba owó yẹn lówó láti fún padà lóúnjẹ láti gbé fún pé ṣébọ̀ fẹ́ fowó ránjẹ ni oúnjẹ rèé má gbowó yẹn àwọn olóṣèlú rówó gbòná àwa oní Yorùbá nation a fẹ́ lo 1,000 naira àádáni á bẹ̀bẹ̀ fúnra lọ́wọ́ ni ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o afẹ́rẹ́ àrèké ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o àkàrà ló kú o ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o kọ̀sọ́kadà ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o mọ́tò ní òtó o. bọ́tà àwọn olóṣèlú wọ́n lè ra mọ́tò 60 lẹ́ẹ̀kan náà 100 lẹ́ẹ̀kan náà wọ́n á bíráǹdì ẹ̀. wọ́n ya Tinubu Sẹ̀tìmà sí Àtíkù kínní kan Òbí kínní kan wọ́n ya gbogbo ẹ̀ sí láàrin ìsìn. local government chairman yóò tún bíráǹdì mọ́tò fún ẹni tó fẹ́ díje fún pírẹsidẹ́ǹtì. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ọmọ house of rep house of assembly house of senate wọ́n tún bíráǹdì mọ́tò fún wọn kálukú tún ra bíi 10 2020. ẹ jẹ́ n support candidate party wa kàn lè mọ̀ pé àwa náà try ó sojú ayé kò sojú ayé kálukú wọn máa try tiwọn ta ni ó wá ń ṣe bẹ́ẹ̀ fún Yorùbá nation agitation meanwhile we need money ṣùgbọ́n àti ìnílò owó tá a fi ń béèrè owó iṣẹ́ tó yẹ ká ṣe gangan àfẹlẹ́yìn ńlẹ̀ àfẹ̀tẹ́lẹ̀ à ń palàpalàpá èébú la wá mú ní bàádà lórí ẹ̀rọ ayélujára ọba tó níyàwó méjì ọba tó fẹ́yàwó mẹ́ta ọba tó kóyàwó mẹ́rin jọ eléyìí la wá gbámú láì ṣe bísínẹ́sì wa ntọ́ba wo lówó ló lè fowó ẹ̀ ṣe ọ̀ọ́ni ṣe báyìí lágbájá ṣe báyìí tàmẹ̀dún ṣe báyìí kí lọ́kàn wọ pẹ̀lú láìfọ́ ni iye ìyàwó tó bá wu kábíyèsí ló lè fẹ́ iye wu bàbá wa Aláàfin bàbá fẹ́ kó tó lọ kò sófin tó sọ pé èèyàn kan ò lè kóyàwó jọ bí n bá lówó lọ́la iye tó bá wù mí mo fẹ́ fẹ́ kọ̀ọ̀kan ọ́ ilé ayé tèmi ni ó ṣe kàn ọ́ ó ṣe gbọ́n ọ́
mo sọ nígbà yẹn pé distractions ní gbogbo àwọn nǹkan yìí ẹni tí bá ń sáré ìje kì í wẹ̀yìn àmọ́ gbọ́ o yíyà láyà bàrà o ntí ọkàn wa la mọ̀ gbájúmọ́ o so lára nǹkan tó ṣàkóbá wa ò ní leadership factor ẹ má bínú o tí n bá tún fẹ́ sẹ́yìn pẹ̀lú gbólóhùn yìí o ó tọ̀rọ̀ máa ń korò bí ìjọgbó ṣùgbọ́n àgbọ̀dọ̀ má sọ tá a bá wò dáadáa nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá with due respect Professor Banji Akíntóyè gbìyànjú pọ̀ gẹ́gẹ́ bí akọni at least pé wọ́n tiẹ̀ jẹ́ àgbà tó bọ́ wájú báyìí kàṣà báyìí káwòdì lórí ọ̀rọ̀ Yorùbá nation but dáàdì ti dàgbà bàbá ìsàlẹ̀ ló yẹ kí bàbá ó jẹ́ ká máa wá gbàmọ̀ràn lọ́wọ́ wọn àwọn èèyàn tó jẹ́ ọ̀dọ́ díẹ̀ bíi 50 above 40 above tí wọ́n jẹ́ intellectual tí wọ́n jẹ́ akíkanjú ni ó yẹ ká push síwájú káwọn eléyìí ọmọ wa jábọ̀ fún Professor Banji Akíntóyè lára mistake tá a ṣe nu o kì í ṣe bàbá ló sì yẹ kó máa lead bàbá yẹ kó wà bí bàbá ìsàlẹ̀ bàbá gbogbo wa pátápátá tọ́jọ́ pé tá a bá gbálé tá a gbáta àtàn tá à ń padà bọ̀ nu tí wọ́n máa gáìdì wa ibi tẹ́ ẹ fẹ́ tẹ̀sí ìbẹ̀ ìkọ́lẹ̀ ibi lọ ẹ̀kẹ́ gbà ó yẹ káwọn ọmọ ràn yàn ń sẹ́rin. now lára àwọn àṣìṣe tá a ṣe nu báwo la ṣe wá fẹ́ rebuild ẹ̀ tá a fẹ́ rebrand ẹ̀ ẹ yà mí ní àkókò yín mi ò nígbà àkókò yín pọ̀ o pọ́ìntì ọ̀hún pọ̀ díẹ̀ ṣùgbọ́n màá máa brief ẹ̀ ní díẹ̀díẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì God bless you all mo ń bọ̀. ó ṣe wá ń ṣe bíi pé ìwọ kan ló kàn báyìí. níkẹ́ máa ní. kí ló ṣe níkẹ́. àtàárọ̀ tó ti lọ ìrìn àjò wákàtí kan ló fi wákàtí 5 rìn báyìí. o fẹ́ sọ fún pé o ti gbọ́n pa my shout app. my shout app. nínú ìṣòro àìláàbò tó ń dojúkọ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ o nílò láti fún ẹbí àtọ̀rẹ́ rẹ nífọ̀kànbalẹ̀ láti mọ̀ pé o wà nínú ààbò tó péye tàbí nínú ewu. báwo ni o ṣe lè ṣe èyí? my shout app ní ìdáhùn. àtẹ my shout jẹ́ àtẹ ayélujára tó ń mójútó ètò ààbò èyí tí a lè lò gẹ́gẹ́ bí olùtọ́pa. ó jẹ́ àtẹ tó ń jẹ́ kí àwọn mọ̀lẹ́bí àtọ̀rẹ́ yín ó mọ̀ bóyá ẹ wà nínú ewu tàbí nínú ààbò tó péye nígbàkúùgbà. ó rọrùn láti lò a ṣe fún tọmọdé tàgbà ìyálọ́jà babalájẹ́ àwọn àgbẹ̀ ọlọ́dẹ ìbílẹ̀ fìjìláńtẹ́ òṣìṣẹ́ elétò ààbò àwọn ọ̀mọ̀wé àti ìran èèyàn tó kù. ìwọ ṣáà ti gba àtẹ my shout sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. lẹ́yìn náà tí o bá wà nínú ewu ṣí àtẹ my shout. tẹ èyíkéyìí nínú àwọn bọ́tìnì 4 tó fojú hàn dé. ìkíní ìjàmbá, ìkejì ìjínigbé, ìkẹta ìdígunjalè. lẹ́yìn tí o bá tẹ èyí tí o fẹ́ tán àwọn ẹbí àtọ̀rẹ́ rẹ yóò gba àtẹ̀ránṣẹ́ pàjáwìrì lórí àtẹ tó ń sọ ibi tí ẹni bá wà fún ni. tó bá wá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ kò sí lórí àtẹ yìí tẹ bọ́tìnì ẹlẹ́ẹ̀kẹrin tí à ń pè ní shout kígbe. tẹ bọ́tìnì ọ̀hún mọ́lẹ̀ nígbà tí o bá ń pariwo irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú àáyá 5 lẹ́yìn tí o bá gbọ́wọ́ kúrò lórí bọ́tìnì ọ̀hún àtẹ my shout yóò ti fi ohùn rẹ àti ibi tí o wà ránṣẹ́ sáwọn olólùfẹ́ rẹ tí o ti fi nọ́mbà àwọn sórí àtẹ yìí yálà èèyàn kan tàbí 20 èèyàn. pábánbárí rẹ̀ ẹ̀wẹ̀ àtẹ my shout tún lè sọ ibikíbi tí o bá wà fún ará àti ọ̀rẹ́ rẹ láàrin ìṣẹ́jú 5. o lè gba àtẹ my shout sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lórí Play Store fún Android tàbí App Store fún iPhone fún $4.99 èyí tó jẹ́ 2,107 naira péré. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sórí ẹ̀rọ ayélujára www.myshout.net. tẹ́bàkúlé kọ́ alátàárọ̀ tó my shout app wọ́n lọ download ẹ̀ sí jáwọ́. àtẹ my shout jẹ́ kí ẹbí àtọ̀rẹ́ mọ̀ pé o wà nínú ààbò tó péye. nílé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà. orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédé àsìkò yìí.
mo kí yín o, a ò ní fàìsàn ló gbà o. Gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn, wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú. Àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ilé orí òkèlè ẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúnkún ríro, ìbàdí ríro, ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán, ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro, ẹlòmíì gbogbo ara títa, ẹlòmíì ẹsẹ̀ títa, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, gbogbo èyí tó bá lè jẹ́. Jẹ́ wá rí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní, ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis, èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní, bó sì jẹ́ gout ni, gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká. Ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn, ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun, ẹlòmíì ìbàdí, ẹlòmíì orúnkún ẹ̀ á máa wú. Gbogbo èyí tó bá lè jẹ́ iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú last bus stop yín ni lórí ọ̀rọ̀ arthritis yẹn. Bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀. Prostate enlargement àmì méjì ló mú wa, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira, ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn, ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́, ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́. Ṣùgbọ́n kí ìwá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀, torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe, ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà. Obìnrin tó bá ní bladder infection àbí ní iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe, á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni, tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀, a máa ń mẹ́nubà ń gbogbo gbà. Ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn, ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn. Ooru inú ẹ̀dọ̀ ni, ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú, ó lè lead sí liver problem tá a bá tètè bójútó. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò, ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò, ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò, kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o. Ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver ló ní o. Torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò. Ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kùdìẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé, kí nìkan tó ń ṣe àwọn, ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́. Pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis, fún prostate enlargement, even fún prostate cancer. Tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora. Èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 34777 080 330 34777. Nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mi. Kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé. Gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà, bó jẹ́ US, bó jẹ́ Canada, bó jẹ́ UK, wherever you are, oògùn yìí máa dé ọ̀dọ̀ yín. Ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni, nínú Nàìjíríà ń bí ni, gbogbo ibikíbi tí ẹ wà, bó jẹ́ Èkó ni, Ìbàdàn ni, Àbújá ni, Port Harcourt ni, wherever you are, oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 080 330 34777. Òun náà ni WhatsApp nọ́mbà mi, ẹ má ṣe gbàgbé. Pẹ̀lú ògo Ọlọ́run last bus stop yín ni Godwem Ìyá Ìjẹ̀bú. Àlàáfíà lójú o. Ìyá Kórèdé ni ẹ máa bọ̀ o fún gbogbo electronics tó jẹ́ ti ẹ̀jì, deep freezer, plasma TV lónìrànràn, gas cooker, home theatre, air conditioner. TV Ìyá Kórèdé ni wọ́n kalẹ̀ sí o, gbogbo èèyàn lọ́tún lọ́sì ni ẹ máa bọ̀ o. TB
Akorede and Sons Nigeria Limited. àwọn ló ní LG main showroom. alágbàtà kan gbòógì. the main distributor fún iléeṣẹ́ LG. tó fi jẹ́ pé iye tẹ́ ẹ máa kó ní iléeṣẹ́ LG. náà lẹ́ máa bá ní TB Akorede and Sons Nigeria Limited. pàápàá jùlọ ẹ̀yin alára tó tà. ẹ má wulẹ̀ rìn jìnnà tẹ̀sẹ̀ bú ẹ̀rọ fọ̀fọ́rí la àpáta káàkiri mọ́. TB Akorede and Sons Nigeria Limited ní ẹ máa bọ̀ tààràtà. fún gbogbo electronics tó jẹ́ ti LG. plasma TV, LED, home theatre, air conditioner, gas cooker, washing machine, deep freezer, fridge, fan, generator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ni wọ́n ń ta imported furniture. ilẹ̀kùn alárànbarà látòkè òkun. jacuzzi water closet, chandelier àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ojúlówó pẹ̀lú garanti. ní gbogbo ń tẹ́ ẹ bá rà ní main showroom. TB Akorede and Sons Nigeria Limited. head office wọn wà ní dojúkọ Baptist High School. Adékẹ́ Ìwó ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀ka iléeṣẹ́ wọn ń bẹ ní nọ́mbà 26 Dùgbẹ́ Akálà road Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní Ọ̀fàgbéwésà road Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Gmail tbakorideandsons@gmail.com. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ká ẹ fi kàn sí wọn 0814-818-3491 tàbí 0810-814-7729. TB Akorede and Sons Nigeria Limited. gbogbo ń tẹ́ ẹ fẹ́ wá lọ Sókótó àpò ṣòkòtò yín lọ́wọ́ Ọlọ́ngbọ́. TB Akorede ni wọ́n kalẹ̀ sí o gbogbo èèyàn lọ́tún lọ́sì ní ẹ máa bọ̀ o. tẹ̀yin bá ń fẹ́ electrical engineering tó mọṣẹ́ tó sì tó ṣe fọkàn tán. Astor Global Electrical Engineering ńlọgá o. Astor Global Electrical Engineering Limited. ẹ má fi fáìlì wé fàlí. ẹ má fi gádù wé gádù. tá a bá ń sọ̀rọ̀ nípa solar electricity. sínú ilé ni àbí sílé iṣẹ́. kódà kó jẹ́ èyí tí wọ́n fi ń taná òpópónà tá a mọ̀ sí street light. Astor Global. wọ́n mọ ojúlẹ̀jà gbogbo ń tọrọ mọ́ solar electricity. wọ́n bá ń ṣe é pẹ̀lú garanti. àyè wà tẹ́ ẹ bá fẹ́ sanwó lẹ́ẹ̀kan tàbí díẹ̀díẹ̀. tẹ́ ẹ bá ti kọ́kọ́ san 60%. ẹ sì san yòókù láàrin oṣù méjì sí mẹ́ta. Astor Global building and estate contractor tó pójú owó ni wọ́n. wọ́n ń bá ní kọ́lé wọ́n ń bá ní kọ́lé iṣẹ́. wiring contractor tún ni wọ́n. bóyá ẹ fẹ́ ṣe fence wire security. gate remote installation. burglary alarm installation. air conditioner installation. CCTV cameras installation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yẹ tí ó doríkodò bí àdán ò tó sí mọ́. olókìtì bí ọ̀bọ́sọ̀ wọn láwùjọ ẹranko. Astor Global Electrical Engineering Limited. wọ́n wà ní number 101244 Àjọkẹ́ Akínbámi Street Ọ̀pẹ́bí Ìkẹjà Lagos. àti ní opposite Baptist High School Adékẹ́ area Ìwó ìpínlẹ̀ Ọ̀ṣun. email astorglobal@gmail.com. telephone 0814-818-3491 tàbí 0810-814-7729. Astor Global Electrical Engineering Limited. tested and trusted electrical engineering contractor tí ọ̀lẹ́jà ń bá kàn nú. Astor Global Electrical Engineering ńlọgá o. ẹ káàbọ̀ padà. well nípa ti àwọn ọba aládé ẹnu ni abẹ́rẹ́ fi tasọ sí i. bó ti wù ká bú wọn tó bó ti wù ká ṣẹ̀ wọ́n tó a tún lè padà bẹ̀ wọ́n. ká wá padà sí àgbékalẹ̀ ọ̀rọ̀ wa fún wọn. Ọlọ́run tó wò ìsajákájá ayé ní dààmú Ọlọ́run tó wò reactions wa àmín ẹ̀ inú ló bí wa jù. at the end of the day a sọ fún wọn pé láti ìgbà tẹ́ ẹ ti jọba lẹ ti di bàbá gbogbo ìlú ńlẹ ti di arára gbẹ̀gbin sí arára kẹ́gbin mọ́ra. kò sí tí wọ́n ṣe ju pé kí wọ́n accept wa lọ kí wọ́n pè wá ṣàkíyèsí kí wọ́n tọ́ wa sọ́nà. àwọn náà ò ní fẹ́ sọ pé ká tẹ̀lé olóṣèlú wọ́n ti mọ̀ pé n tó dìjà wa àtàwọn nu. the only thing tán lè sọ yóò lọ nílànà ibi tá à ń lọ. bí wọ́n bá tiẹ̀ wá lákèésí wọ́n láǹfààní àti pè wá sákèésí. ẹnìkan wá béèrè ní comment section
wípé òun gbọ́ pé wọ́n fẹ́ declare Yorùbá nation ní December. Well, èmi ò gbọ́, ṣùgbọ́n tí wọ́n bá sọ orin ayọ̀ ní bá jẹ́ létí wa, ṣùgbọ́n èmi àkàndá ọ̀gbà wípé ó lè wáyé. n tó lè ṣẹlẹ̀ òun ni kérò ọ̀pọ̀ láti mọ́lé tàbí kí ẹ̀mí aláìsí ọ bọ́, because mo ti béèrè àwọn ìbéèrè tí kò sí ìdáhùn. As in, tá a bá declare Yorùbá nation, how do we take over the government? Àbí a kàn fẹ́ declare ẹ̀ for fun? But yes, àti raise flag wá ń bí o, Yorùbá nation ó ti dúró, ńbò ló dúró sí. Ká má tanra wa, ká rebuild, ká dẹ̀ rebrand. Ọ̀nà wo la máa gbé gbà? Pápápá mi ò fẹ́ gbà yín lákòókò, ẹ jẹ́ kí n mú ní sísẹ̀ntẹ̀lé. Number 1, we have to study our environment. Àyè àyíká bí tá a wà á wò dáadáa. Àwọn èèyàn wo ló wà láyìíká wa? Àwọn èèyàn tá a fẹ́ dì pẹ̀lú wọ́n ní different ọpọlọ, wọ́n ní different problems tí kálukú wọ́n ń face on a daily basis tàbí ní mọ́mẹ́ǹtì tá a dọ́dọ̀ wọn tá a fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹni tí òrò ń jẹjẹ, àwa àtolóṣèlú wá dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ẹ̀. Olóṣèlú gbá golo ráìsì 4 dání àti face cap, àwa wá mú òun lásán dání. Àyíká tá a bá wà òun la fi máa mọ ọ̀nà àti gbé ọ̀rọ̀ wa kalẹ̀. Iṣẹ́ ilé ló yẹ ká ṣe jù. Now ọ̀nà nǹkan kejì, ideology àti strategies wa ó yẹ ká ṣe lé dáhùn ẹ̀. Ká kọ́kọ́ mọ approach, ká kọ́kọ́ mọ̀ ọ̀nà tá a fẹ́ gbé gbà. Is it through violence or through negotiation? Àbí lobby? Tá a bá la fẹ́ gba ọ̀nà violence, àti ìmúra àjà, àti ìlágbára àjà, àti ní nǹkan tá a fẹ́ fi jà. Bó bá wá jẹ́ pé ọ̀nà lobby la fẹ́ gbà, a fẹ́ romance àwọn tí wọ́n lè ràn wá lọ́wọ́, a fẹ́ romance ìjọba kí wọ́n lè fún aláǹfààní, a máa pick ẹyọ kan bẹ̀. Kì í sí pé àwọn kan máa pariwo ogun, bó bá lè dàrú kó dàrú, bó bá lè bàjẹ́ kó bàjẹ́. Àwọn kan máa gbé ní ẹ̀rọ̀ wẹ̀lẹ̀. A dẹ̀ sọ pé nǹkan kan náà lájọ ń lé, ṣùgbọ́n à lè lọ́nà kan náà. Èwo làwọn èèyàn fẹ́ gbà ń bẹ̀? Gbígbóná bẹ̀ ni àbí tútù? Tútù bẹ̀ ló rọrùn fáwọn èèyàn láti tẹ́wọ́ gbà. Kì í ṣe gbígbóná bẹ̀, because ogun tí ń bá kálukú pò ó láàyè ọ̀tọ̀ ń ti wà ń bẹ̀ ká tó fa ogun míì mọ́ra wa lọ́wọ́. Strategies wa, ọ̀nà mélòó la fẹ́ pín sí? Ìgbésẹ̀ wo la máa kọ́kọ́ gbé? Bí mo ṣe sọ nígbà yẹn nìyẹn. Kí ló yẹ ká achieve within first 6 months? Ńbo ló yẹ ká dé within a year? Ṣùgbọ́n a fẹ́ mókè gùn within a month. A fẹ́ gba orílẹ̀-èdè kúrò lára orílẹ̀-èdè pẹ̀lú àwọn aṣíwájú, àwọn olórí tí wọn ò nífẹ̀ẹ́ èèyàn tí ń bẹ nínú orílẹ̀-èdè ọ̀hún, tí wọn ò dẹ̀kọ̀ láti sọ̀sán dòru, tí wọn ò bọ̀wọ̀ fún rule of law. So a gbọ́dọ̀ ní nípele àwọn nǹkan tá a fẹ́ ṣe bá a ṣe fẹ́ achieve Yorùbá nation. Ẹ má gbàgbé pé mo sọ́njọ́ ní ká má rí gẹ́gẹ́ bí nǹkan tá a fẹ́ gbà láàrin ọdún kan, láàrin ọdún méjì, ká má dájọ́ sí i. Ṣùgbọ́n ká tẹpẹlẹ mọ́ ọ̀nà láti achieve ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé nígbésẹ̀ kọ̀ọ̀kan, ká dẹ̀ máa ṣe iṣẹ́ wa lábẹ́lé. Àwọn ìyá lọ́jà babalájẹ́ wọ́n wúlò,
bọ̀dá fọkà bọ̀dá kọ̀ǹdọ́tọ̀ bàbá dírẹ́fà wọ́n wúlò bọ̀dá kápẹ́ńtà bọ̀dá mẹkáníìkì wọ́n wúlò ǹjẹ́ àdọ́dọ̀ wọn kì í ṣe jọ́ta bá jó dọ́dọ̀ wọn ni wọ́n tó máa tẹ́wọ́ ba nǹkan tá a mú wá ìjọ yẹn kọ́ ló yẹ kí wọ́n gbọ́ àwọn olóṣèlú ò kì í dédé dọ́dọ̀ wọn lọ́jọ́ campaign ǹjẹ́ ọmọ ọ̀nà tí wọ́n rìn àwọn olóṣèlú á ní madam afẹ́fín ṣe aṣíwájú àwọn obìnrin ládùúgbò yín ǹṣẹ́ tẹ́ fẹ́ ṣe ọ̀pọ̀ ẹ bá wa mú èèyàn 20 wá ẹ bá wa mú èèyàn 30 wá bọ́ bá ti wá mú èèyàn 30 wá wọn á ní tí nǹkan bá ti dé wọ́ọ̀dù yín tí nǹkan bá ti dádúgbò yín ìwọ ni àwọn ó kó fún ìwọ ló pín fún wọn má bínú o àwọn 30 tó mú wá bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ fáwọn 30 yẹn náà pé káwọn náà mú èèyàn 30 wá tàbí 20 wá wọ́n wá ní láàrin 30 yẹn o ẹ wà yẹn nìkan gẹ́gẹ́ bí olórí má bá ti fẹ́ ṣèpàdé àwọn lámọ̀ pé àwọn ni wọ́n máa jábọ̀ fún yín bọ́n ṣe ń tan ìyìnrere òṣèlú kálẹ̀ nìyẹn because òṣèlú tí ń bẹ lóde òṣèlú tí wọ́n ń lẹ́mọ gbé òṣèlú tọ́pọ̀ bọ́n ṣe pọ̀ tó wọ́n fẹ́ jàǹfààní ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe yes because kálukú wọn ló ti invest síbẹ̀ either time or financial àbí physical wọ́n fẹ́ ṣe rally wọ́n present ń bẹ wọ́n fẹ́ ṣe meeting wọ́n present wọ́n fẹ́ ṣe world meeting wọ́n present wọ́n fẹ́ ṣe local government meeting wọ́n present ń bẹ wọ́n fi àwọn kankan lẹ̀ kò sí ajá àwọn ò torí olówó ẹ̀sọ́ di àǹfààní tí wọ́n fẹ́ jẹ nínú ìpele òṣèlú tí bá ń bọ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló yẹ kí Yorùbá nation náà ò ṣe ṣe tiwa náà ká mọ̀ nígbàgbọ́ pé níta bá ti sọ lórí social media ó ti píìkì gbogbo àwọn èèyàn tán ó dẹ̀ ti tọ́ṣẹ́ àti wọ́n dẹ̀ ti yí padà náà nìyẹn kò rí bẹ́ẹ̀ o ìwọ̀nba àwọn tí ń bẹ lórí social media là ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wa gan-an majority ọ̀rọ̀ wa gan-an ọ̀pọ̀lọpọ̀ nínú tá à ń sọ kò fà wọ́n gangan mọ́ra kò change mind wọn débi táwọn ó délé tí wọ́n ó change mind èèyàn tí ń bẹ ń lé wọn. Another one step by step movement mo ti sọ nínú strategies ìgbésẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ká má fi number 3 sí number 1 ká má fi number 10 sí number 6 ká kọ́kọ́ yanjú number 1 ká tó gùn lé number 2 ká tó bọ́ sí number 3 ká tó fò sí number 4 ká máa ṣe nípele ìpele. ìrìn àjò wa dàbí essay writing a máa ní introduction yóò ní body yóò ní conclusion. Introduction wa sáà ṣe introduction wa dáadáa fáwọn èèyàn tí wọ́n fi tẹ́wọ́ gba kínní ọ̀hún lọ́wọ́ wa. Another thing kẹ́ ẹ tó wá kó èèyàn jọ ẹ máa kó àwọn tí wọ́n ní àlá kan náà people of the same opinion same dream because alálàá nìkan ló ní àlá bọ́ bá lálàá tó ní ẹ̀bùn tó rìn máwọn tó lẹ́bùn ẹ̀bùn yẹn lè parẹ́ mọ́ ọ lá ó lè jẹrà mọ́ ọ lára ọmọ bọ́ọ̀lù gbá ó wá ń ròyìn bọ́ọ̀lù fún fọkanáísà tí ọmọ ẹsẹ̀ yí padà yọ sọ fún àwẹ ọ̀rọ̀ bọ́ọ̀lù kọ́ lọ́wọ́ bóun bí tó ń wáyé o àló ń pọ̀mpù táyà kan lẹ́ẹ̀kan ó ta dànù ọbẹ̀ dànù wọn ò tí mọ̀ bó ṣe fẹ́ ra táyà fún ní táyà àbó ń bá wọn ra táyà kan ó ti lọ ńgbà tóun ó fi gbé fún ní táyà wọn kọ́ sóun lọ́rùn ló wá ń sọ̀rọ̀ bọ́ọ̀lù létí ẹ̀ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀lù pẹ̀lú àwọn tẹ́jọ́ ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ sí bọ́ọ̀lù gbígbá àwọn tẹ́jọ́ wá kóra yín jọ ẹ gbọ́dọ̀ kó àwọn tí wọ́n nífẹ̀ẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tọkàntọkàn kì í sáwọn tẹ́ ẹ force lè máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àwọn tó ní àlá kan náà ok Yorùbá nation bó ṣe wo èmi náà nìyẹn mi à ní pé ká ti gbà ní báwo la yẹ fẹ́ rìn kí làwọn nǹkan tá a fẹ́ ṣe tó bá ti dé nǹkan tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ nítorí ẹ̀kẹ́ mi ṣe ẹ tètè sọ fún mi o kí kálukú ó tètè mọ pa tó fẹ́ kó ń bẹ̀. àwọn èèyàn tó ní àlá kan náà ńlá máa kó mọ́ra wa then kí ni target wa kí ni objective wa kí ni goal wa.
góòlù wa ò ní pé a fẹ́ ya ilẹ̀ wa kúò lára Nàìjíríà. A ní n tá a lè fi yá kúrò ẹ mẹ́nu kúò lórí ọrọ̀ ajé anígbà anáwo no ìyẹn nìkan kọ́. A ní boundary, a ní territory. Ìyẹn ṣe pàtàkì nínú yíyapa orílẹ̀-èdè. That is, kò sí àsáwọ̀ ìlú kan láàrin wa ká tó kàn lú wa. Gbogbo àwọn ìlú Yorùbá, gbogbo àwọn ìpínlẹ̀ Yorùbá wọ́n wà ní àyíká ara wọn, wọ́n súnmọ́ra wọn. Lagos àtògùn wọ́n pààlà, Ògùn àtọ̀yọ́ wọ́n pààlà, Ọ̀yọ́ àtọ̀ṣun pààlà, Ọ̀ṣun àti Kwara pààlà, Ọ̀ṣun àtèkìtì pààlà, Ọ̀ṣun àtòǹdó pààlà, Oǹdó àtèkìtì pààlà. Ká tó wá máa bọ́ sí àwọn ìpínlẹ̀ tí kìí ṣe tiwa, Èkìtì àti Kogi pààlà. Ká tó máa bọ́ sáwọn ìpínlẹ̀ tí ò kìí ṣe tiwa, that means we have boundary, we have territory. Àǹfààní àkọ́kọ́ pé a lè gé máàpù wa nù kó lára Nigeria map. A gbọ́dọ̀ mọ̀ àlà wa la gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀. Ṣé ìgbàgbé ń jò nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation agitation táwọn èèyàn kan sọ pé ká lọ gba Kwara o, ká lọ gba Ìlọrin o. Táwọn ará Kogi náà ń pè wá, ṣe fẹ́ yọ wá sẹ́yìn ni, sáàkínsara Yorùbá mọ́ ni. Mo rántí pé tí mo sọ́ngbà náà ni pé Ògún dá kan kò ì tán, ó lóun Ògún dá méjì. Bọ́wọ́ ẹni ọ̀bá tí ìtẹ̀kù dà, àyè máa béèrè kú tọ́pa bàbá ẹni. Ǹtẹ̀ èèyàn bá ń jẹ lọ́wọ́, èèyàn kọ́kọ́ jẹ́ débì kan kó tó máa nàgàwò míì. Ká tó sọ̀rọ̀ Ìlọrin, ẹ jẹ́ Yorùbá nation kọ́kọ́ di ọwọ́ wa. Ńgbà tí Russia gba Crimea kó lọ́wọ́ Ukraine, ó ní wọ́n tó tún tẹ̀ síwájú lọ bòmíì pé bo ní ká tún gbà. Ńgbà tá a bá gba òríjìnà ilẹ̀ Yorùbá gangan láwa máa kílèmù àwọn tí wọ́n ti gbà lọ́wọ́ wa. Ìgbà yẹn la tó máa mọ̀ ìrìn àjò tá a fẹ́ gbà. Bó ṣe kápín Ìlọrin sí méjì, pẹ̀yìn Yorùbá tẹ́ gbà pé ẹ jẹ́ Yorùbá ẹ wà ńlọrin, ara wa ní. Àwọn kàwọ́ ń gán ní káwọn bọ́ sápá bò míì. So lára nǹkan tá a nílò òun nìyẹn. Bákan náà, kí ni priority wa? Ìbò gangan ní ká ti bẹ̀rẹ̀. A ń láti jókòó, àmọ́ ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a kàn bẹ̀rẹ̀ anyhow. We started the agitation through rallies. After that rally, kí ni tọ́kàn? We don't know. Àṣírálì o, àwọn èèyàn tẹ́wọ́ gbà wá lẹ́ni ìwé àtàbádé, ṣùgbọ́n lẹ́yìn tá a bá ti rálì dé, what next step? We don't know. Meanwhile, rálì máa ṣe tiẹ̀, àwọn ìgbésẹ̀ míì á máa ṣe tiwọn. Tipẹ́tipẹ́ la ti ń gbọ́ pé wọ́n ti lọ́bì fún wa, wọ́n ti lọ́bì fún wa, wọ́n ti lọ́kòkó fún wa. Lọ́bì wọn kò débi tó yẹ kó dé tí wọ́n fi ń ròyìn fún wa pé ó ti débi tó yẹ kó dé. Ẹ má bínú o, òótọ́ ọ̀rọ̀ a máa korokoro bíi jogbo. Àwọn tí wọ́n bá wa lọ́bì wọ́n try gan, ṣùgbọ́n ìgbésẹ̀ wọn ò tí ì débi tí wọ́n ń sọ fún wa pé ó dé. Because láwọn àkókò kan èèyàn fẹ́ lè ya wèrè. Gbàtán bá ní ọpẹ́ o, Queen Elizabeth ti tẹ́wọ́ gba Yorùbá nation o, ọpẹ́ o. Joe Biden ti tẹ́wọ́ gba Yorùbá nation o. In fact, wọ́n sọ̀rọ̀ ní Congress nípa Yorùbá nation o. Ẹ fẹ́ ya wèrè gbé a. Ṣé lóòótọ́
pé kákan kéde Yorùbá nation ló kù o kádẹ̀rìn kúrò ní Nàìjíríà bẹ́ẹ̀. A nílò láti re-strategize, a nílò rebuilding, a nílò rebranding. Now pápápá lẹ́yìn tá a bá ti mọ priority wa tá a mọ ibi tó ti yẹ ká ti bẹ̀rẹ̀ nítorí yẹ ká ṣe lẹ́yìn ibi tá a bá bẹ̀rẹ̀ we are good to go. Now mo sọ̀rọ̀ nípa brand and package bá a ṣe lè brand tá a lè package product wa. Téèyàn bá ní product tó dáa tẹ́ẹ̀ ní marketers tó dáa wọn ò ní tẹ́wọ́ gba product yín lọ́wọ́ yín o. Ẹ fẹ́ lo marketers ẹ wá lo marketers tó dull àbí novice ẹni tínú ẹ̀ ò dùn tàbí tí ọmọ túmọ̀ tó gbé dání. Ẹni product ẹ wá gbé fún marketer tó jẹ́ pé ó wù ú láti rìn lù ú. Ó fẹ́ mọ wọ mọ́tò ọ̀fẹ́ kó máa jó pẹ̀lú àwọn tí ń jó lórí mọ́tò kì í ṣe pé ó láìkí product yín ṣùgbọ́n fẹ́ lọ avenue yẹn láti fi mọ̀ lúká gbàtẹ́ ti sọ fún ọ pé lẹ́yìn gbàtẹ́ bá kó ní Kogi Ọ̀ṣun lọ́kàn o lẹ́yìn Ọ̀ṣun Kwara lẹ́yìn Kwara ẹ̀ ń lọ sí Ìbàdàn lẹ́yìn Ìbàdàn Abẹ́òkúta lẹ́yìn Abẹ́òkúta ẹ̀ padà sí Ìjẹ̀bú Ìjẹ̀bú lẹ́ máa gbà dé Ẹ̀pẹ́ lẹ́wàá gbà dé fíà. Tọ́dẹ̀ mọ̀ pé báwọn ṣe ń rìn káàkiri yóò mọ̀ síwó sí i lọ́rùn owó ọmọ yọ ń bẹ̀. So with that a gbọ́dọ̀ pákéjì product wa Yorùbá nation a gbọ́dọ̀ pọ́nlé gbìnrín. How do we package it? Fìlà kọ́ láfi pákéjì ẹ̀ ẹ̀wù tí wọ́n ya flag sí kọ́ la fi máa pákéjì ẹ̀ orí olóyè Sunday Igboho tá a gbé sáyà kọ́ la fi máa pákéjì Yorùbá nation picture Professor Banji Akintoye ńkọ́ la fi pákéjì ẹ̀ àǹfààní tí ń bẹ ń bẹ la fi máa pákéjì ẹ̀. Pẹ̀lú ẹnu dídùn pẹ̀lú àpọ́nlé pẹ̀lú ìtẹríba kò ń ṣe pẹ̀lú ìgbéraga kò sẹ́ni tó fẹ́ tẹ́wọ́ gba nǹkan lọ́wọ́ onígbéraga. Bí n bá fẹ́ rajà lọ́wọ́ èèyàn tó bá lejú mi ò ní ra mọ́ lọ́wọ́ ẹ̀ because mo fẹ́ sanwó ní ìsáàwá gbàwìn. Ó fẹ́ tajà fún èèyàn ò ń kanra mọ́ mo lè mọ́ ra mọ́ náà ò lè kanra mọ́ mi. Màá dẹ́pọ̀ sókè rajà. So far tá a ti mọ product wa Yorùbá nation ní product wa a máa pọ́nlé gbìnrín fáwọn tá a fẹ́ gbé fún ntí ò lè jáde ń bẹ̀ gan a máa dánu mọ́ pé à ń gbá Yorùbá nation báyìí àwọn ọmọ yín relé ọ̀wé ọ̀fẹ́ ni o wọn ò tó sanwó skul mọ́ o à ń gbá Yorùbá nation báyìí hospital ọ̀fẹ́ ni gbogbo àwọn tó ń ní sickness tó lè yẹn hypertension kìíní kankan stone of the kidney ọ̀fẹ́ ni operation. Tabakọ́ gba Yorùbá nation báyìí akọ́kọ́ máa lo náà ọ̀fẹ́ fódìdí ọdún kan àwọn èèyàn sáré wà ntí ò lè ṣẹlẹ̀ ká dánu mọ́ irú propaganda bẹ́ẹ̀ yẹn make sense kò ń ṣe propaganda kó ti fẹ́ bọ́ sí tàbá a máa kéde ní October a máa kéde ní December a máa kéde ní January tàbí February because àwọn ńgbọ́ bá kú bí oṣù mélòó kan kọ́dún mẹ́rin wọn pé wọ́n kàn á fi katakata wọ́n kàn á fi bóònù ẹ̀ ní wọ́n rà bá ń já gíráfù bíi lóòdù ọkọ̀ bíi 10 bẹ́ẹ̀ ọ̀dà ń bọ̀ o ẹ̀yẹ́ dìbò fún akáwọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n tiẹ̀ tó lè tàn yín kán wá wa katakata kan gúnlẹ̀ bẹ́ẹ̀ lẹ́mọ̀ fọkàn sí pé àwọn ti kórinṣẹ́ wọ́n ti ń kórinṣẹ́ dé wọn ò ní pẹ́ bẹ̀rẹ̀ títì yẹn ẹ wo ẹja mọmọ rẹ ẹja dìbò fún ẹlẹ́ẹ̀kejì kán parí sẹ́tàn bẹ̀rẹ̀ wọ́n tàn wá ní sẹ́nétọ̀ yóò tàn wá ní ká tó dìbò fún
house of rep member yóò tàn wá ní chairman local government yóò tàn wá ní tí ò lè ṣe ní ó pòun fẹ́ ṣe wọ́n máa dánu fún wa ní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwa náà nílò ìdánu fáwọn èèyàn tá a fẹ́ convince tá a fẹ́ change mind wọn ntí ò lè ṣẹlẹ̀ á sọ̀pọ̀ fún máa ṣẹlẹ̀ madam ntẹ́ fi ń ra arúgẹ tó sanwó skul ọmọ kò yẹ kó rí bẹ́ẹ̀ torí nàìjíríà tá a wà ní àwọn ìlú tí ò tó yorùbá ní tí ò tó lẹ̀ yorùbá gan wọ́n dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lọ́dọ̀ wọn priority wọn làwọn ọmọdé wọn tán bá lọ skul wọ́n fún wọn lóúnjẹ lóṣooṣù ó níye tí wọ́n ń fún ọmọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí láwọn orílẹ̀-èdè kan lóòótọ́ bó bá bímọ méjì mẹ́ta ó níye tí wọ́n máa san fún wọn lóṣooṣù ẹ kàn máa rẹ́gísítà àwọn ọmọ yín ni wọ́n ṣe bẹ́ẹ̀ ní kinní náà ó wọ́n ṣe bẹ́ẹ̀ kinní náà ó àwọn náà jẹ́ síbẹ̀ o bàtà bá jọ dé yorùbá nation wa kájọ máa mójútó reality bẹ̀ advert session ẹnu dídán ni máa ń pọ̀ ní advert session àkàwé àbùmọ́ àsọdùn ńbo la fi gbogbo yẹn sí èpè àtẹ́bù ò lè ràn wá lọ́wọ́ so mo ti sọ̀rọ̀ nípa bá a ṣe máa pákéjì product wa àbí now never slow down or look back agitation wa slow down láwọn mọ́mẹ́ǹtì kan because àwọn agbẹnusọ ẹ̀ wọ́n yà bàrà sáwọn nǹkan míì tí ọkàn wọ́n dẹ̀ mú ní bàádà wọ́n mú gẹ́gẹ́ bí priority wọn wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa pariwo wọ́n máa fẹ̀fún tò wọ́n máa fẹjú tò wọ́n fọ̀rọ̀ Yorùbá nation lẹ́ o tí wọ́n ní ọjà àwọn lógún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ìlú bọ́kọ́ ṣe na ìyàwó ẹ̀ náà máa mú gbanu celebrity kan ṣe báyìí ọ̀rọ̀ Big Brother Naija ntí ọ̀kàn wá lọ́wọ́ àti lẹ́sẹ̀ èyàn ò kí ń káàárẹ̀ tí bá ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwọn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ jí padà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe rálì káàkiri kọjọ́ kọ̀dẹ̀jọ́ a máa fi wéra wọn ni kò ní bára wọn mu. problem tá a wá ní ni pé tá a bá ti lo strategy kan tí ó bá ti wọ́ọ̀kì á dẹ̀ fílẹ̀ á dẹ̀ mú nǹkan míì ṣe. gbẹ̀mí àkàndá ṣe gbà pélé ayé wà nù tá a bá ti wò pé rálì yìí ọ̀fẹ́ wọ́ọ̀kì instead tí èèyàn wórówóró fi máa ṣe rálì tí ó fi wá di nǹkan táwọn ará àdúgbò ń wò wọ́n láwò mọ́jú wò wọ́n láwò pùsíntọ́ wò wọ́n láwò pòsí pé Yorùbá nation náà ni. àdẹ̀ nílò náà rálì kò pọn dandan ká ṣe rálì tá a fi máa sóhun wọ̀ọ̀kì wa tí ó fi dán mọ́rán. a gbọ́dọ̀ wẹ̀yìn a gbọ́dọ̀ wẹ̀gbẹ́ a gbọ́dọ̀ slow down lórí ọ̀rọ̀ Yorùbá nation even kí election wáyé ní 2023 a gbọ́dọ̀ carry it along side by side ká má mẹ́nu kó ń bẹ̀ ṣùgbọ́n ká yàgò ká pín sọ́tọ̀ olóṣèlú la fẹ́ fèsì ni àwọn ọba la fẹ́ fèsì ni àbí ọ̀rọ̀ election la fẹ́ fèsì ni àbí Yorùbá nation ìkànnì kápìkì ń bẹ̀. kò sẹ́ni tó lè mọ ṣòkòtò wọ̀ tó lè wọ ṣòkòtò lóòrò lẹ́ẹ̀kan ṣoṣo kọ́ kẹsẹ̀ méjèèjì sínú ṣòkòtò at the same time. kò sẹ́dá tó lè gbé nǹkan méjì rìnrìn àjò lẹ́ẹ̀ at the same time. nírú struggle wa yẹn kò possible ìyẹn kọ́kọ́ máa ń yanjú kan ná kó tó yanjú kan. Àkàndọ̀rọ̀ Awikonko is a very good example. Project lèmi máa ń ní mi ò dẹ̀ kí ń le mo máa ń ṣiṣẹ́ ẹ̀tọ́ ni tí n bá ní project 6 ká ní 2 lélẹ̀ o ìkẹta lélẹ̀ o màá kọ́kọ́ wo èwo ni priority ń bẹ̀ èwo ni mo lè sáré achieve nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ rí i pé báírò ni ó tínrín jù ni màá kọ́kọ́ fi sókè
ó nìkan ni màá máa ṣiṣẹ́ tọ̀ tí n bá ti achieve ẹ̀ ni màá tó pìkì eléyìí kí n tó bọ́ sórí mi gẹ́gẹ́ bí ìrìn àjò Yorùbá nation bó ṣe yẹ kó rí nìyẹn oríṣiríṣi àwọn ìgbésẹ̀ ni yóò mọ̀ wá wọ́ sí wa pé mo wà ń bí o mo jókòó bí o ẹ̀gbẹ́ bí ni mo wà o ṣé ń wò mí sá ṣé ṣe pé ti gbàgbé mi àwa aláàmọ̀ wa sọ pé ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ní ìkan ṣoṣo tá a mú dání ó dìgbà tá a bá bẹ́sẹ̀ rẹ̀ jálẹ̀ ká tó náwó mú mi bọ́n ṣe ṣe ilé ayé nìyẹn. Now mo ní wave every distractions and distractors oríṣiríṣi distractions ló máa wà nínú struggle báyìí àwọn èèyàn kan wà olóṣèlú ọ̀ràn wọn àwọn ni wọ́n ránra wọn wọ́n fẹ́ distract attention yín àwọn èèyàn kan wà olóṣèlú ni wọ́n tàbí olóṣèlú lọ́ràn wọn because majority àwọn tá à ń rò pé olóṣèlú lọ́ràn yìí ẹnìkan kan ọ̀ràn ẹnìkan kan ń sẹ́ bó ṣe rí lọ́kàn majority wọn ni wọ́n ṣe ń sọ táwọn rò pọ̀ dáa fúnlé ayé tiwọn làwọn ń sọ ẹnìkan kan yìí dẹ́ bá àyàn jà sópin ní ọ̀ẹ́ ìrònú gbogbo wa ò lè bára mu nta fi wá máa fèsì wọn máa dá wọn lóhùn àwọ̀ wá yìn wọ́n nù á wá fèsì ibi tá à ń lọ ẹ lágbájá bú mi mo gbọ́dọ̀ bú tèmi distractions ni mo sọ bẹ́ẹ̀ ń gba wọn fèsì mi ẹ bá ní àjọ máa fèsì ara wa yóò fa distraction mo sàlọ̀ bẹ́ẹ̀ síwájú because me I have nothing to lose àkànjọ mọ fèsì ara wa ni ẹ bá ti gbé wá ń gbígbóná ń fún gbígbóná ẹ ní wọn kó èmi náà ní gbà láàbọ̀ wọn ò gbẹnu mi falágbàfọ̀ kíní dẹ̀ tó kíní lóòótọ́ awọ ẹ̀yìn jura wọn lọ so ká gbójú kúò nínú ntó lè divert attention wa tàbí àwọn tó lè divert attention wa tá a bá fẹ́ rebuild ẹ̀ tá a dẹ̀ fẹ́ rebrand ẹ̀ because ẹni tá a bá ń lọ là á kọjú mọ́ ẹni tí ń rìnrìn àjò tí ń ka ìrà tí ń kọjá ńlẹ̀ kò ní kúrò lójú kan ibi tó ti ń sáré lọ àwọn kan nà sẹ́ẹ̀lẹ̀ fún ọ kó o lè ṣubú kó o lè wá fèsì wọn láti bá wọn jà ó pín sóríṣiríṣi ọ̀nà àkọ́kọ́ ni pé wọ́n fẹ́ tako sáàlà ẹ ẹlẹ́ẹ̀kejì ni pé kọ́ ọmọ ráàyè lọ síbi tó ń lọ yẹn mọ́ kẹjọ wá dúró sójú kan bíi táwọn wà òtí rẹ̀ ti ń rìnrìn àjò táwọn ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ń bẹ́ẹ̀ lé ọtí Mr. Awikonko ẹ pẹ̀lẹ́ o wá ọ̀rẹ́ wa wọn náà mo ń kánjú lọ síbi fìgò kan tilẹ̀ mojú nǹkan mẹ kìnìún nǹkan lójú nbólà ń kánjú lọ fìgò kan tilẹ̀ bọ́ bá dẹ̀ jẹ́lé ẹmu ni wọ́n náà sáré gba ha kan kọ́ sáré dà ok ẹ sáré bá ń bu ẹjẹ́ ń dájẹ́ ògidì lẹ́mu yìí o ẹ bá ń bu ha kan sí i ó ti gbàgbé ibi tó ń lọ mọ̀ ń kánjú ti kúrò níbẹ̀ ìwọ náà tún wá kakuléètì ẹ̀ pé láti ẹ̀ wá ń kánjú gan fún náà ẹjẹ́ àfi sí pòyísàn pé èèyàn ò tètè rí mọ́tò àbí nǹkan kan ṣẹlẹ̀ lójú ọ̀nà ọlọ́run mọ tó fi ṣe ẹjẹ́ mọ àá kan sí ẹ wò ẹgbẹ́ dùngbẹ́ kan wá ẹ fún aṣágo kan ẹ yàgò fún distractions àti distractors. Do not forget publicity and sensitization. àwọn èèyàn kan believe pé publicity ni gbogbo sí agitation no publicity is just a part of agitation láti sẹ́ẹ̀lì brandi wa ara àjàlẹ̀ yín wà lọ́rọ̀ publicity ó nípa pàtàkì tó fẹ́ kó o ń kọ́ ni crucial aspect mi kàn lè pè ní minor ni because ó nípa tó fẹ́ kó ìṣòro tá a ní ni pé publicity wa ò ní control kò ní management láwọn ìlú tó jẹ́ ìlú tí ó lajú ju àwa lọ tí wọ́n ń fẹ́ orílẹ̀-èdè gbogbo èèyàn kọ́ ni máa ń ṣe tọ́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  gbogbo èèyàn kọ́ ni máa ń sọ̀rọ̀
wọ́n máa assign àwọn tí wọ́n mọ̀ wípé wọ́n tó gbangba sùn lọ́yẹ́. because ẹni tí yóò daṣọ àrán bọni lọ́rùn ó yẹ ká chẹ́ẹ̀kì fìlà orí ẹ̀. agitation kìí ṣe ohun tí ó yàtọ̀ sí activism. activist ajàfẹ́tọ̀ ọmọnìyàn, agitator ajìjàngbara fún orílẹ̀-èdè tàbí fún nǹkan kan. èèyàn agitate fún nǹkan kan ó yàtọ̀ sí activism. activism ó lè jẹ́ one way traffic pé ọ̀nà activism tèmi lélẹ́yìí mo máa lejú tí n bá ti lejú mọ̀yàn ẹni tó bá fẹ́ parọ́ máa jẹ́wọ́ mo yẹn ń jàfẹ́tọ̀ ọmọnìyàn tèmi lélẹ́yìí ó yàtọ̀ sí jàǹgbara láti gba orílẹ̀-èdè o. activist lè wà pragmatic, agitator gbọ́dọ̀ wà pragmatic, ó gbọ́dọ̀ wà diplomatic because you want to deal with many people. ntọ́ dẹ̀ fẹ́ fún wọn tó fẹ́ ṣàlàyé fún wọn kì í ṣe pẹ̀lú agídí ni wọ́n fẹ́ fi gbà because kọ̀ọ̀kan wọn tó bá dẹ̀ kàn wọ́n kì í ṣe pẹ̀lú agídí ló fi sọ pé ẹ̀kínní kan yẹn gbọ́dọ̀ tẹ́wọ́ gbà gangan. no wá gbà kàrà wá gbẹ̀kọ lọ̀rọ̀ rẹ mọ̀ gbà ẹtí ọ̀wà sí wá gbà kàrà wá gbẹ̀kọ yóò débi èpè ọ̀gbọ́dọ̀ ṣépè o wọ́n múnú bí ọ̀gbọ́dọ̀ bínú o. níbi tó ti yẹ kó o bẹ́ẹ̀ bú ọ wà nílẹ̀ ọmọ bọ́ báyìí sọ̀rọ̀ wọ́n ní sẹ́ńtà fẹ́ tẹ̀lé náà nù ní ti ń bú wa yìí ó ti rí wa mú. so agitator tó wáyé rẹ̀ gẹ́gẹ́ bí activist àwọn èèyàn mọ̀ wípé láti ṣe àwọn nǹkan kan o need láti possess different qualities. aggressiveness níbi tó ti ní ìdí ẹ̀, calmness níbi tó ti ní ìdí ẹ̀, ọ̀rọ̀ níbi tó ti ní ìdí ẹ̀, dídákẹ́ níbi tó ti nílò ẹ̀, èsì níbi tó ti ní ìdí ẹ̀, mímèsì ọ̀nù níbi tó ti ní ìdí ẹ̀, ìgbójúsókè níbi tó ti ní ìdí ẹ̀, máa wọlé kọ̀rọ̀ níbi tó ti ní ìdí ẹ̀, rí ìyànfín bú àgbà níbi tó ti ní ìdí ẹ̀, panumọ́ mọ́ bú wọn ká tún máa bú ọ ó tún máa bẹ̀ wọ́n náà ni níbi tó ti ní ìdí ẹ̀. irúfẹ́ àwọn èèyàn tó lè agitate nìyẹn. kì í ṣẹni tó máa báwọn èèyàn sọ̀rọ̀ dé stage kan tí wọ́n wá sọ̀rọ̀ obìnrin tó wẹ̀ wàhálà ilé ayé tí ń gan nìyẹn jàre kí tiẹ̀ ní gbogbo nǹkan tá à ń sọ ṣebí ti yín là ń sọ fún yín ṣebí ayé yín là ń sọ wọ́n á ní dàfá yí ẹ fà wọ́n lẹ̀. ebi dé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní Mósè olòṣì bírúngbọ̀n ya wèrè ọba fi wálẹ̀ sóko Fáráò ìyá bẹ́ẹ̀ dùn jẹbi lọ wéèrè. oní ti ń kó wọn kúrò ló kó wọn kó lóko ẹrú o ńgbà tẹ́bi mú wọn nu pápá wọ́n bẹ̀rẹ̀ sí ní bu èpè jólẹ̀ fún Moses pé kí la tẹ̀lé lórí burúkú ìjáde ní Egypt gan fún kákúkú jókòó bí wọ́n kúkú ń bọ́ wa kákúkú kú bẹ̀sẹ̀ ọ̀wá pé wájú gbogbo rádáadáa yìí lọ. so tá a bá fẹ́ rebrand tá a fẹ́ rebuild ó láwọn èèyàn tá a fi sí ọ̀rọ̀ rán. I am not talking about myself. mo ń sọ̀rọ̀ níbi tá a ti ṣàṣìṣe mo ń sọ̀rọ̀ níbi tá a ti lè ṣàtúnṣe. àwọn èèyàn kan are more of a warrior than a communicator than communicators. jagunjagun làwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ akíkanjú tán jákin. kò sínú gbó tí wọn ò lè dé kò séèyàn tí wọn ò lè kò lójú kò sẹ́ranko tí wọn ò lè fèsì kò séèyàn tí wọn ò lè fèsì. a máa wá kọ́ńpílímẹ̀ntì ara wa kágbá ní kágbá lọ́ọ̀ni bàtà fi dún. lójú méjì tí dòdòn wá ní ni ó fi wá máa fọ ohun kan ṣoṣo jáde. táàmì ẹ̀la tó lè láṣeyọrí o bọ̀ ilé tá à ń ṣe lọ́wọ́ yìí kálukú ń gba ọ̀tọ̀
ibi tó wù kálukú ń gbà tó wù kálukú ń ṣe lọ́wọ́ no control no moderation. sí management sensitization wa bó ní bá ṣe dùn tó kálá tẹ́wọ́ gbà bí mi Àkàndá ṣe sọ mo ní ẹ jẹ́ ká mọ̀ sí evangelism. That was the word I used then. ẹ járí Yorùbá nation gẹ́gẹ́ bí ẹ̀sìn kìrìsìtẹ́nì àti Islamic religion àwọn tó mú wá fún wa wọ́n tàn kálẹ̀ pẹ̀lú ìyìn rere ẹ já máa kéde ìyìn rere Yorùbá nation. làwọn àsáwọ̀ kọ̀ọ̀kan bá ń dé ni wọ́n bá wá gbégbá bíi tí àfẹ́ gbégbá tí ò sí lójú ọ̀nà bíi tá a là kalẹ̀. ẹ̀dẹ̀ tí wàá gbàgbé pé ọkọ̀ ojú irin bẹ́ẹ̀ bá ti lè yẹ ẹsẹ̀ rẹ̀ tí ń bẹ wájú kúrò lójú irin tẹ́ ẹ ti yẹ síbì kan ibi tí yẹn bá forí sí ni gbogbo ara tó kù ń lọ. lára ń tọ́sà kó bá wá nu. mo ní kékèké màmá gé ẹ má bínú. ok mo ní choose your marketing team. Build them, train them, choose for them way and manner of approach with cool, sensible and attractive language, and start the evangelism door to door, village to village, towns, cities and so on. Bẹ́ẹ̀mi Àkàndá ṣe lé ẹ̀ kalẹ̀ nìyẹn. Marketing team. As Yorùbá nation àwa tá ń sọ̀rọ̀ Yorùbá nation já ní team. Do we have team? ń bò la kó wọn sí. kò yẹ kó jẹ́ ẹgbẹ́ kan kò jẹ́ kó jẹ́nu ẹgbẹ́ kan láti máa kó tíìmù jọ no. kí ká gbé different ẹgbẹ́ kalẹ̀ ká mú alága ń bí ká mú fáìsì ń bí ká mú treasurer ń bí ká mú publicity secretary ń bí ká mẹ́lòmíì ń bí ká mẹ́lòmíì ń bí kí wọ́n wá ṣiṣẹ́ papọ̀ ńgbà náà la fẹ́ ṣiṣẹ́ gbà náà la rẹ́dì fún Yorùbá nation agitation. àwọn èèyàn tá a kójọ yẹn a máa wá láwọn experienced strategists tí wọ́n máa lecture wọn pé tí wọ́n bá fẹ́ gba orílẹ̀-èdè o I mean àwọn foreign strategists tí wọ́n lé experience àwọn legal advisers tí wọ́n lè guide wa. A máa tírẹ̀nì tíìmù wa sójú ọ̀nà sí nǹkan tá a fẹ́ kàn fi wúlò. ìgbà yẹn la tó rẹ́dì láti gba Yorùbá nation. Now mo wá ní kámasẹ̀ evangelism door to door, village to villages àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now do not expect everyone to accept your brand or product. à ń sọ̀rọ̀ iPhone níjó ní ìjọ́rí tí àwọn èèyàn ní ọ̀láìkí ẹ̀ wọ́n lówó ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n wọn ò lè rà á. bẹ́ẹ̀ sọ̀rọ̀ Samsung ló jẹ́ lómi á ní láéláé mi ò lè rà á. tó yẹ pé tó bá ìjà bọ́ọ̀lẹ̀ nísìnyí screen yẹn bẹ̀rẹ̀ láti 40 kìíní kan thousand 60 kìíní kan thousand irọ́ o mi ò lè rà á. dọ̀sí mi pé yóò máa dán fóònù ẹ̀ mọ́lẹ̀ tí screen ẹ̀ ó fi máa fọ́ ni. ká má ní lọ́kàn pé gbogbo èèyàn ló máa accept brand àti product wa. detergent pọ̀ lóríṣiríṣi ẹlòmíì ò like ilé ẹlòmíì ò like ilé ẹlòmíì like ilé kálukú wá ní choice fóònù náà kálukú wá ní choice. ẹni tí ó bá ti wá tẹ́wọ́ gba brand àti product wa lọ wa ìpè kọ́ lọ́kàn o ìyíbú kọ́ lọ́kàn o ọmọ ìrankíran ni olórí burúkú ni ọ́ àṣewèrè ni ọ́ dalẹ̀ tírẹ́tọ̀ ọmọ ẹran ká máa bú wọn ká máa ṣépè fún wọn a ti gbàgbé wípé èrò tiwa òun nípa fẹ́ Yorùbá nation ẹlòmíín fẹ́ nǹkan míì ká má rí wọn bí èèyàn burúkú. ẹni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé oyin ni kọ́ tọ́sẹ́gbẹ́ àkàrà rẹ̀ a fẹ́ kí wọ́n drop tí ń bẹ lọ́wọ́ wọn a fẹ́ kí wọ́n tẹ́wọ́ gba tiwa
ká convince wọn. gbogbo èèyàn kọ́ ló máa gba product wa lọ́wọ́ wa. àwọn kan ọ̀gbá immediately tá introduce ẹ̀ sí wọn wọ́n sì ń padà bọ̀ wá gbà ńgbà tí wọ́n bá rí wa tá a bá ń ṣe dáadáa. ó dàbí ẹni pé àwọn kìíní serious yìí o. ìgbà tán bẹ̀rẹ̀ ń jó ni mo rò pé ranù náà ń ṣe ni. mọ̀ tán ń kọrin bójú alágbèláyé fi ń wò wọ́n láyé àtijọ́. tá a bá fojú wo self millionaire ní nàìjíríà ní ìsìn artist lọ́pọ̀ jù nínú wọn. láwọn tí wọn ò bówó ńlé tí wọ́n ṣiṣẹ́ kan owó artist lọ́pọ̀ jù nínú wọn. alágbèdẹ ni wọ́n máa ń pè wọ́n láyé àtijọ́. ìgbà táwọn ti bẹ̀rẹ̀ sí ní make ẹ̀ ló attract others àmì náà lè kọrin náà o I can rap. hello everybody hello my people guys of that ade chasing the boy person of that ade chasing the girl no more chasing no more rapping no more abu no more chasing no more rapping no more abu chan I know woman for one beat and àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mo lè rap now I can rap. Kí ni wá fún mi ní beat jẹ́ kí n freestyle. ló fi di ìtì ń fún gbogbo wọn lówó. gbogbo èèyàn kọ́ wọ́n máa ń rí àwọn tí ń kọrin gẹ́gẹ́ bí oníranù. ìgbà tí mi bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sísọ lórí rédíò àwọn èèyàn máa ń kàrámọ̀ mi lórí rédíò ṣùgbọ́n àwọn ará àdúgbò wa máa ń yín mú ni. ń ranù lọ́ọ́ sọ̀rọ̀ lórí rédíò ọjẹ́ wáṣẹ́ gidi ṣe. ṣùgbọ́n ní ìsìn àwa ń ṣe ọ wá ń wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti ṣe majority wa fẹ́ dà bíi tiẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá Nation á ṣe lọ́nà tí yóò fi wo àwọn èèyàn tí wọ́n mọ fínúfíndọ̀ wá fúnra wọn kì í ṣe pàfìtìpátì kúkú mú wọn. nítorí pé ẹ̀dẹ̀ tí gbàǹtà mú lọ́wọ́ yẹn ọ̀dàlẹ̀ ní ẹ̀ ṣe èèyàn mọ́. It doesn't work like that. ká ní lọ́kàn pé gbogbo èèyàn kọ́ ni yóò gbà á ọmọ ìyá wa gan lè mọ̀ tẹ́wọ́ gbà lọ́wọ́ wa mọ́mí wa lè mọ̀ gbà dáàdì wa lè mọ̀ gbà á. pé má sọ̀rọ̀ Yorùbá Nation kankan bí o PDP ni mí láti ilẹ̀. Do you know mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó tó jẹ́ pé PDP APC làwọn méjèèjì. mọ́mọ́ ti ń lọ bí rálì ìyàwó ọmọ pé má lọ. Ọlọ́run ó sá sọ yín lọ ẹ sá ṣe jẹ́jẹ́ lọ́hùn. mímá ti ń lọ lọ́kọ náà sọ fún ìyàwó ẹ̀ bọ́ bá wù ọ́ kó o sùn bẹ̀ sọ gbọ́. mi ò gbé ọmọ lọ bí rálì o ṣùgbọ́n tán bá bí ọ̀dà kó o sùn ta ọ̀sá gbọ́dọ̀ délé lónìí. wá ìtàn kọra wọn lẹ́yìn torí pé APC ní mí PDP ní mí. because wọ́n mọ̀ wípé ọ̀tún òmù wá ń bí òsì òrì gbà ń bí. ajá kankan ò torí olówó ẹ̀ sọdẹ. ìjọ́rí tẹ́ ti ń pariwo Yorùbá Nation lónìí wọn ò torí àwọn èèyàn ṣe o torí ara wọn ni àǹfààní tán fẹ́ jẹ́ ń bẹ̀ náà sáré wò. nígbà tí ń pariwo Yorùbá Nation àwọn èèyàn máa dáwó fún mi náà máa rówó gbà máa compensate mi. bá a bá rídìí ogun àkìjagun kẹ́yìn ó tó sọ̀rọ̀ lórí nǹkan ó gbọ́dọ̀ wádìí jinlẹ̀ lórí ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ nítorí fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. ìjọ́rí tí wọ́n mọ nǹkan tí wọ́n ń pè ní nation ìlànà wo la lè fi gbà á so lè bọ́ sí sí ò lè bọ́ sí they don't know. mo wá pa àwọn kan ní kwaki wọ́n ń bínú. when you are not professional on a field absolutely you are a quack or mediocre or amateur ó ń ṣe nǹkan tí ò yẹ ò yẹ ọ amateur ní ọ̀nà ọ you are not real. ntọ́ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òye ẹ̀ gbọ́dọ̀ yé wọ gangan. wọ́n sọ̀rọ̀ selection wá ní kí náà pè selection wá ní actually náà mi ò mọ̀ ṣe bí kínní. now okay keep doing it still and never give it a time frame. mo ti sọ yẹn sẹ́yìn
ilé tẹ́nìkan ń béèrè ní comment section pé òun gbọ́ pọ́n fẹ́ kéde ọ̀nà máa kéde Yorùbá Nation ní December ká má fún ní time frame káti ẹ̀ dóòtọ́ la fẹ́ kéde ẹ̀ ní December òjijì ló yẹ kó bá gọ́fìmẹ̀ntì. araṣọ ogóje àìhàn yẹn gbèje àwa níjọ́ méje òní láfàṣọ ọ̀hún jó iye aṣọ ti tán àti kéde o pé December 1 December 12 December 30 December kìíní kan la fẹ́ kéde Yorùbá Nation ibi tá a dẹ̀ ti kéde ẹ̀rí ṣé wọn ò ní kọ́lọ́pàá bẹ́ẹ̀ wọn ò ní kó sọ́jà bẹ́ẹ̀ ṣé wọn ò ní fi tajútajú sí alójú àti ẹ̀ wá kéde venue ṣé wọn ò ní máa kéde pé kẹ́nìkan kan má jáde ń jọba yìí o bọ́n bá dẹ̀ ti ṣèkéde bẹ́ẹ̀ ọlọ́mọ ọmọ fọmọ ẹ̀ sókòtò ni má sọ mí dòpọ̀ ọ̀sán má sọ mí di aláìlọ́mọ ìyàwó ọmọ fọkọ ẹ̀ sókòtò dákun ọdúnmọkọ má sọ mí do lórí burúkú àwọn ọmọ ẹ̀ sì kéré ẹrú èèyàn méjì má jẹ́ odi tèmi nìkan má lọ níforí sọ láyé àbọ̀ bá lọ fẹ́ lọ kúkú pa mí kó tó lọ wá lọ fẹ́ sọ mí dòpọ̀ ọ̀sán gan so akéde lónìí akéde lọ́la ó wà nínú tí ń fa Yorùbá Nation sẹ́yìn bàbá fẹ́ rebuild ta fẹ́ rebrand ẹ̀ mọ̀jà fún ní gbèdéke àkókò ẹja mọ̀ ṣiṣẹ́ tiwa lọ ká mọ̀ wá yọ sí wọn lójijì ká mọ̀ gbàràdá kí ara wọ́n mọ̀ jáde sí wọn lójijì kẹ́rù ọmọ wa bà wọ́n òkú àbínú sọ igbe wúrẹ́ òkú tẹ́yẹ bá ti rí kì í pẹ́yẹ. nta ti sọ́lẹ̀ kó tó dé kì í níyì mọ́. that is à ń sọ fáwọn tá a fẹ́ bá tọ́jà alátakò wa pé kí wọ́n múra lẹ̀ nìyẹn. ok mo wá ní accommodate criticism and questioning. ẹ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ agitator mi máa sọ pé what nonsense you don't ask me foolish question. wọ́n tó fẹ́ ta product fún wa ó fẹ́ tó oògùn fún wa ní ìsìn wa ní kí làwọn nǹkan tí oògùn yìí ń ṣe o wá ní ẹ má béèrè foolish question lọ́wọ́ mi ẹ̀rọ oògùn tí mo mú dání ẹ̀rí pẹ́ dé kìnnà kọ́ sórí ẹ̀ ní. oríṣiríṣi ọmọ làwọn oríṣiríṣi èèyàn ló wà ń ta àwọn èèyàn kan ń bẹ bí wọ́n bá ti rí lọ́wọ́ ẹ̀ wọ́n ti mọ̀ túmọ̀ rẹ̀ ní tó túmọ̀ sí ní tó wúlò fún àwọn kan ń bẹ ó ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún wọn ni o àwọn kan ń bẹ wọ́n ti rí ọ ṣàlàyé fún wọn ó tún ṣàkàwé. wọ́n gbé bí inú lọ́yàn wọ́n gbé pé inú lílọ báwo ni inú lé sí máa ń lọ́yàn náà. o lè má experience ẹ̀ rí pé ṣe dèdèrìn ní ni ẹ̀ tí ẹ wá mọ̀ bínú ṣe máa ń lọ́yàn rárá òye bí wọ́n á sọ pé inú lọ́yàn làákàyè yín ò wá sọ fún pé inú rùn yàn nìyẹn. o lè rí product ẹ̀ tà fún wọn o ilé ìbú ni ẹ máa gbẹ́ ẹ máa kó sí yín lẹ máa kẹ́rù yín lọ. so never go through wars or aggression. ọ̀rọ̀ tútù ẹ máa yọ obì lápò líle a máa yọ ọfà lápò mo wá ní ẹ má lọ pẹ̀lú idà tàbí pẹ̀lú ìbínú pẹ̀lú kankan woko because anybody tó bá ti ń rí tí bá ti ń kó yín lọ́nà tí mọ̀ pé jàlẹ̀ ń gbé bọ̀ ń táwọn náà dẹ̀ sí ni pé kí wọ́n pilẹ̀ ìjálẹ̀ tàbí ọba níwèrè ọ̀ lárúmá o bẹ́ẹ̀ bá rò pé níwèrè ẹ̀ lárúmá torí wèrè ilé torí wèrè ta la ṣe ní tilé torí ajá òde ni kì í já kátilé léyìn wọ́n múra lẹ́dẹ̀ wá àti délẹ̀ ìlérí yọ̀wá dẹ́tikẹ́ because a ti bẹ̀rẹ̀ ìjà látòjú ọ̀nà torí àkókò wa mo wá ní see everyone as friends and not enemies even those who against your ideas or not accept your products your diplomatic ways might cut their interest and your dreams may come true. má rí ẹnì kankan gẹ́gẹ́ bí ọ̀tá very very unfortunate
àwa agitators la kọ́kọ́ ń pìkì ọ̀tá láàrin ara wa. ọ̀dàlẹ́ni wọn olóṣèlú ti sanwó fún ni oríṣiríṣi owó lèmi gbà àwọn kan ní 1.5 ni àwọn kan ní 3 million ni àwọn kan ní 10 million ni àwọn míì ní 12 million àwọn míì ní 15 million ni why dem sọ with confidence bàbá yẹn ti gbowó ni o mo lè sọ pẹ̀lú ẹ̀rí tó dájú ó ti gbowó 10 million naira lọ́gbà ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ nínú Ghana must go mo fi gbà ni wọ́n transfer ẹ̀ sákàǹtì mi ni àbá kó rán èèyàn kan sí mi tó yẹ wà ń bẹ̀ tó yẹ mọ̀ bẹ́ẹ̀ náà ṣe ń sọ ti Táyé náà ṣe ń sọ ti Kẹ́hìndé sọ ti Dòwú àtàlàbá ìyẹn ni wọ́n ń bomi tútù sáwọn èèyàn lọ́kàn Táyé wá ń bínú pé èmi lẹ́ fólè kan láéláé mi ò lè gbárù ẹ̀ fún yàn èmi lẹ́ lémi jíwó èmi lẹ́ ní wọ́n fún lówó tẹ́nìkan kò dẹ̀ fún mi lówó. lára àwọn ibi tá a ti ṣàṣìṣe nu bàbá fẹ́ rebrand tá a fẹ́ rebuild my dear brothers and sisters ká má mú ọ̀rẹ́ ká má mú ọ̀tá carry everybody gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá wa. pẹ̀lú ìwọ̀nba tí mo sọ yìí bá a gúnyán nú ewé ni o tá a ṣe bẹ̀rù èpo ẹ̀pà àwọn ọ̀jọ̀gbọ́n máa rí píìkì ńbẹ̀ ẹni òye yọ tẹ̀tẹ̀kutẹ̀ yọ pariwo ẹnu náà ni. èmi Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó àrò Àwíkọ́nkọ́ aṣọ lójú ọlọ́rọ̀ ìní lóòótọ́ nú kí n máa gbàwọ̀n ẹ̀ka ọ̀run láéláé. I would rather say the truth kẹ́ ẹ crucify mi ó pè mí jù kí n parọ́ kọ́ wá dẹ̀yìn ọ̀la kẹrin à ń gbọ́ ọmọ pé kò rí bẹ́ẹ̀ kí ló tó fi sọ bẹ́ẹ̀ fún wa. I will never do that. I will always be myself because ọjọ́ tí n bá ti yà kúrò ní bí mo ṣe rí bọ́ọ̀lù ń ṣe dá mi ni mo máa tẹ́. gbogbo àwọn tí ń kọrin ẹ̀tẹ́ kì mí gbogbo àwọn tí ń pè mí lọ́dàlẹ̀ gbogbo àwọn tí ń bú mi tí ń ṣépè tí ń láìlè mi àìlójú ẹ̀mí ní jẹ wọ́n níyà kì í yé oníbúrẹ́dì bọ̀rọ̀ ó dìgbà tó bá di mẹ́ta òní ní kò ní tètè yé wọn o kò yé wọn yóò yé wọn lọ́la ṣùgbọ́n tí yóò jẹ́ ẹ̀dùn ọkàn ni pé at the end of the day tó bá yé wọn wọn ò ní lè sọ wípé Àkàndá sọ bẹ́ẹ̀ mọ́ ntí mo wí ni wọ́n padà sí o níbi tí mo sọ̀rọ̀ sí ni wọ́n ń padà bọ̀ o but they will never accept it. Why? Torí pé mi ì ṣe pastor mi ì ṣàfáà mi ì ṣe babaláwo. wọn ò wá ní rí nǹkan tí mo ń sọ gẹ́gẹ́ bí ẹni pé wà important mi ìwà wà important àwọn gangan mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ. bó bá jẹ́ lóòótọ́ la fẹ́ tún Yorùbá nation build àwọn ìgbésẹ̀ tá a máa gbé nìyẹn o àwọn ibi tá a ti ṣàṣìṣe lèmi Àkàndá ti sọ fún yín. Awikonko broadcasting tutorial we are citadel of learning tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ production presentation technical and marketing Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lòmú fòlòlò fọ́ọ̀mù tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀. bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé. kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console technicality productions presentation and marketing. tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀. for you to be outstanding enroll today at Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun state and become a professional in no time. ẹ kàn sí i lórí WhatsApp
+234 701 428 5276 lórí email awikonko.broadcastingtutorial@gmail.com. 10,000 naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù 3 sí 6. ẹ̀bùn yẹn máa hàn dé. ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. Awikonko Broadcasting Tutorial Ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. pápákọ̀ jẹ́ kí n fi àkókò yìí ṣe ìkéde kékeré kan. ó yẹ kó ti wà tipẹ́ àbí èmi àkàndá ò kí n fọkàn sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. a fẹ́ bẹ̀rẹ̀ Awikonko fans club AFC Awikonko fans club. ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ dáadáa o. ìwọ̀nba àwọn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló nífẹ̀ẹ́ Awikonko ṣùgbọ́n ìwọ̀nba àwọn tí wọ́n láǹfààní láti contribute sí ìdàgbàsókè Awikonko TV àbí Awikonko himself. àwọn fans club àwọn olórin ni wọ́n máa ń gbé àwọn olórin. so àwa fẹ́ dá Awikonko fans club sílẹ̀. oní interest ń bẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362. fẹ́ fi go ahead. kò ń ṣe iye nọ́mbà ló má tà kì í ṣe pé ká tó mílíọ̀nù ká tó 100,000 àbí nǹkan kan wọ́n lè má ju 10 lọ ṣùgbọ́n tán máa ní pàtì nínú ayé àkàndá ọ̀rọ̀ Awikonko. wọ́n máa ní pàtì lórí iṣẹ́ mi Awikonko fans club. ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp lẹ́ẹ̀kan sí +234 904 851 9362 +234 904 851 9362. ká tó create platform ẹ já kọ́kọ́ àwọn tó fẹ́ fìfẹ́ hàn wọ́n ti ò bẹ́yìn tó bá ṣe méjì péré kọ́sọ̀ kan mọ́sà. ọmọ Yorùbá ni mí ilẹ̀ Yorùbá la bí mi níwọ̀ oòrùn Nàìjíríà mo lè fọwọ́ sọ̀yà. tẹnitẹni èkìsà lọ́lẹ́tàn ìmúlòní kan bú àgbọ̀nsalẹ̀ lónìí họ́wùhọ́wù. ìran Yorùbá ló lédè àtàṣà tó wuyì tó jinlẹ̀ dáadáa. èdè àtàṣà Yorùbá wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó wọmi bí. agbẹ́dọ̀ ìdí nìyí tá a fi ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ àrà ọ̀tọ̀. yàrá ìkàwé tá a pè ní Yorùbá pọ́nbélé lórí ẹ̀rọ ayélujára. ní pàtàkì fáwọn ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun America, United Kingdom, France, Spain, Ireland, Italy, Germany, Austria, Switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kọ́ mọ̀ yín ọwọ́ akọ́ tó sì mọ èdè Yorùbá sọ lẹ́nu dáadáa. sẹ́ẹ̀mọ̀ pọ́mọ tó sọ lẹ́nu lọ́fàpọ̀ òyàkọ́ pẹ́rẹ́. 048519362. èdè àtàṣà Yorùbá ò ní parun. Yorùbá pọ́nbélé ní kó jẹ́ ìpìlẹ̀. ẹ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV. ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. ẹ wá Èdè Yorùbá TV, Oríkì Yorùbá TV, Òwe Yorùbá TV, Ìkórìtà Kò Yé Mi, Comedy Magic TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èdè àti àṣà Yorùbá ò ní parun. tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní parun. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn. ájú wa ṣe o ájú wa ṣe o. ilé tí ìyá Àkàndá mò ń relé mi o. ilé mọ̀ ya yẹ́rù ọ̀kẹ́ mo ti ń lọ. dádì àmọ́ mi Alákàndá ló dágbére. brother sister o èmi ló dọjọ́ mi rìn. ilé tí ìyá Àkàndá mò ń relé mi o. ilé mọ̀ ya yẹ́rù ọ̀kẹ́ mo ti ń lọ. dádì àmọ́ mi Alákàndá ló dágbére.
ọ̀fà o àṣìwá o kò ríro dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother and sister o ó dọjọ́ mi rìn ilé tìyá àkàndá mò ń relé mi o ilé mọ̀yá yẹrù ọ̀gẹ̀ mo ti ń lọ dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother and sister o èmi ló dọjọ́ mi rìn. Mo ń lọ tí kú kọ́ ò tàrùn kọ́ ò mò ń lọ àló dọjọ́ mi rìn ká tó ríra dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn o ilé tìyá àkàndá mò ń relé mi o ilé mọ̀yá yẹrù ọ̀kẹ́ mo ti ń lọ dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn ilé tìyá àkàndá mò ń relé mi o ilé mọ̀yá yẹrù ọ̀kẹ́ mo ti ń lọ dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn ilé tìyá àkàndá mò ń relé mi o ilé mọ̀yá yẹrù ọ̀gàn mo ti ń lọ dádì àmọ́.